àjò mẹ́ta lọ. Orúkọ Jésù yọ̀ mẹ́ta gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ ayé rẹ̀ ìgbà ọgbà tí mi fún ìrìnàjò ṣètò lọ ètò mú mi làjẹ́ yàtọ̀ fún àjò tuntun tó mú wa nínú rẹ̀ ìjẹ́ pé èmi ò ṣì rírun rẹ̀ máa kọ́ lọ́pọ̀lọpọ̀ àti lógo máa rúgbò lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀ ìgbà ọgbà tí àdúrà pẹ́ rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Násárẹ́tì mo dá gbogbo ògo padà sọ́dọ̀ ọmọ sọ wípé ṣe mo dá gbogbo ìpadà sọ́dọ̀ ọmọ sọ wípé ṣe èmi tí ó bá rẹ mo gbórúkọ rẹ̀ ga ayé ráyè bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn àní fún ìrìn àjò ọ̀sẹ̀ tó lọ èyí tí ó mú mi ìrìn àjò nínú rẹ̀ nípa agbára àti àtàlàfíà èyí tó tún mú mi ṣe rere nínú ẹ̀ tí gbogbo agbára tó jọ ní àtàlàfíà ìjẹ́ pé òye kí èbúsẹ̀ kí yóò ti mi ògo orí forúkọ rẹ̀ bàbá mi mímọ́ mo gbé orúkọ rẹ̀ abóyè orúkọ mọ́ sọ wípé ṣe àní fún ìrìn àjò ọ̀sẹ̀ tuntun mi náà èyí tó tún mú tẹ̀síwájú nínú rẹ̀ èyí pẹ̀lú agbára àti àṣẹ rẹ̀ jẹ́ pé nínú rẹ̀ àní mo tún ṣe lọ́pọ̀lọpọ̀ àyè tí gbogbo àwọn òṣèlú tí gbogbo agbára ayé tó tún bẹ ní káwọ́ rẹ̀ Jésù ọ̀rẹ́ sí àyè tí gbogbo agbára tó fi jẹ́ ọ̀run bàbá ọmọ ẹ̀mí mẹ́ta lọ́kọ́ rẹ̀ ògo orí forúkọ rẹ̀ nítorí pé nínú àjọṣe yìí àyè ògo tẹ́lifíkẹ́ orí òdòdó máa rí lọ nínú àjọṣe yìí orí tẹ́lifíkẹ́ ògbéṣe nínú ẹ̀ máa gbéṣe nínú àjọṣe yìí àṣọ tẹ́lifíkẹ́ òṣèlú rẹ̀ máa rí gbéṣe pẹ̀lú ògo tó ga tó tẹ̀lé gbọ́dọ̀ mọ́ ògo orí forúkọ rẹ̀ ògo orí forúkọ rẹ̀ èyí ní forúkọ Olúwa ọmọ ṣe o Olúwa ọmọ ṣe fún gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ ìtí ọ̀nà pàdé ayé tó sì mú káyìí kọ́ mọ bí oríire oyún oríire àyà rẹ̀ ní ayé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí gbówó àti ìmúṣẹ àkọ́bẹ̀ ti ibi fún mẹ́rin bàbá àjẹsẹ òṣì ọlọ́ọ̀fà ayé bàbá ti bẹ̀rù fún àwọn ọ̀nà àti gbówó àti lórí bàbá àjẹsẹ nínú àjọṣe ògo yìí ní forúkọ rẹ̀ òṣì bàbá ọmọ ẹ̀mí mímọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi àǹkà nínú ìwé Jónà orí ìkíní ẹsẹ̀ kọkànlá dé ìkẹrin ó dín ní ogún ìwé Jónà orí 1 ẹsẹ̀ 11 dé 16. Nígbà náà ni wọ́n wí fún pé kí ni kí a ṣe sí ọ kí òkun lè dákẹ́ fún wa nítorí òkun ru ó sì já ẹ̀fúùfù líle òun sì wí fún wọn pé ẹ gbé mi kí ẹ sì sọ mí sínú òkun bẹ́ẹ̀ ni òkun yóò sì dákẹ́ fún yín nítorí èmi mọ̀ pé nítorí mi ni ẹ̀fúùfù líle yìí ṣe dé bá yín ṣùgbọ́n àwọn ọkùnrin náà wakọ̀ kíkan láti mú ọkọ̀ náà sí ilẹ̀ ṣùgbọ́n wọn kò lè ṣe nítorí tí òkun ru ó sì já ẹ̀fúùfù líle sí wọn nítorí náà wọ́n kígbe sí Olúwa wọ́n sì wí pé àwa bẹ̀ ọ́ Ọlọ́run àwa bẹ̀ ọ́ má sì jẹ́ kí àwa ṣègbé nítorí ẹ̀mí ọkùnrin yìí má sì ka ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sí wa ní ọrùn nítorí ìwọ Olúwa ti ṣe bí ó ti wù ọ́. Bẹ́ẹ̀ ni wọ́n gbé Jónà tí wọ́n sì sọ sínú òkun sì dákẹ́ òkun sì dẹ́kun ríru rẹ̀. Nígbà náà ni àwọn ọkùnrin náà bẹ̀rù Olúwa gidigidi wọ́n sì rúbọ sí Olúwa wọ́n sì jẹ ẹ̀jẹ̀. Olùrànlọ́wọ́ wa fún ìrìn àjò ọ̀sẹ̀ yẹra fún ènìyàn àti ohun yòówù tí ó bá tọ́ láti yẹra fún lẹ́yìn Ọlọ́run nìkan wàá ṣe rere wàá rógòlò ní tòótọ́. Ìrìn àjò 2025 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọsọ wa pẹ̀lú Ọlọ́run dandan ni màá ṣe rere dandan ni màá rógòlò èyí tí kò ṣe rere nínú ọ̀ràn mi dandan ni ayé bí ọmọ fọn tògótògó ní gbogbo lábẹ́ àkóso bó ti wù kó rí dandan ni màá mọ̀ tayọ lábẹ́ àkóso bó ti wù kó rí dandan ni màá mọ̀ ní àṣírí tó ga tó lògòjò lábẹ́ bó ti wù kó rí yálà nínú ìdílé nínú ẹbí inú ara ní àwùjọ ní agbègbè níbi yóò kó wù kó wa dandan ni gbogbo rere ayọ̀ tí mo lóyún rẹ̀ wá bí wọ́n ní àtàlàfíà yìí kò ní sí ní àtìdíwọ́ kankan ṣùgbọ́n kan ti bẹ́ẹ̀ ní wípé kí ni. gba Ọlọ́run gbọ́ lẹ́yìn rẹ̀ gbogbo ènìyàn yòówù kówù tó bá yọ kó yẹra fún sí kí ni yẹra fún wọn gbogbo ènìyàn yòówù kówù tó bá yọ kó jìnnà sí kí ni jẹ́ kí wọ́n jìnnà sí ọ. lẹ́yìn ènìyàn kí ni àwọn kan náà tó di mẹ́rù àti kí ni àwọn kan náà tó wà nínú ayé rẹ àti kí ni àwọn kan náà tó kọ́pọ̀ mọ́ ìrìn àjò rẹ tó yẹ kó yẹra fún tètè mú wọn kó nínú ayé rẹ ru wọn dànù yẹra fún wọn. gbọ́ máa wo kìí ṣe pé kó bẹ́ ènìyàn jà
kì í ṣe pé kọ́ mọ bẹ́ẹ̀nìyàn yóò di àní yẹra fún yàtọ̀ sí pé mọ bá ènìyàn jà yẹra fún ènìyàn yàtọ̀ sí pé kí ni mọ bẹ́ẹ̀nìyàn yóò di yẹra fún ènìyàn yàtọ̀ sí pé kí ni mọ tẹ̀ mọ́yàn àbí mọ kórìíra ènìyàn. ẹni tó ń bá rìn ẹni tó ń bá ṣe àbẹ́ni tó ń bá gbé àbẹ́ni tó ń bá dòwò pọ̀ àbẹ́ni tẹ́jọ́ wà tó yẹ pé kí ni ìwà ìbáṣepọ̀ yín àbí ìwà pọ̀ yín àbí ìdòwò pọ̀ yín ó jẹ́ ìdíwọ́ àbìdènà fún ọ gbọ́ mi ọ̀rọ̀ wípé kí ni bóde mo ṣe fẹ́ ṣe kọ́ ọ̀rọ̀ wípé kí ni yóò sọ mi lẹ́nu kọ́ ọ̀rọ̀ wípé yóò mú bí ẹlẹ́dàá kọ́ lélẹ́yìí gbogbo ọ̀dọ̀ rí wípé ti kí ni ọ̀yà fún tọ́ba lóun ọ̀gbà fi ti páàtì kókò sí kí ni o yà kó lọ́dọ̀ rẹ̀ kọ́ bá ṣe bàbá kọ́ bá ṣe mọ̀mọ́ kọ́ bá ṣe ẹbí kọ́ bá ṣe ara kọ́ bá ṣe ọ̀rọ̀ kọ́ bá ṣe tuntun kọ́ ẹ̀ gan ká sọ pé ọ̀dọ̀ ọ̀gá kìlọ̀ táyé pé ọ̀gá yẹn bá ní kúrò lọ́dọ̀ ọ̀gá yẹn tẹ pé kọ́ òtítọ́ pọ́nbélé ni láì ṣe lè gbọ́ ọ̀tọ́ra rẹ ni o lè ṣe rere o sì lè rógolo. mọ́ mọ́ ọlọ́run lékè ọlọ́run kì í ṣèké ọlọ́run kì í ṣẹlẹ̀ tán olóòótọ́ àti olódodo ni ọlọ́run sí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn wo lọ wà nínú ìrìnàjò rẹ̀ gbọ́ ohun tó ṣẹlẹ̀ nípa ẹni tí wọ́n jù sínú omi ta ló tàn jóná gbogbo àwọn yẹn nígbà tí ìjì bẹ̀rẹ̀ tí afẹ́fẹ́ líle bẹ̀rẹ̀ tí òkun yẹn bẹ̀rẹ̀ sí mì ọkọ̀ wọ́n sa gbogbo pátá agbára láti rí pé kí ọkọ̀ yẹn kó lè dúró kí wọ́n lè wà débi èbúté tí wọ́n ti gbé sọ̀ àbí wọ́n tẹ̀ débi tí wọ́n tẹ̀ kọ́kọ́ lọ dúró níbi kan kí wọ́n kọ́kọ́ lọ fi ọkọ̀ tì síbi kan náà títí tí ẹ̀fúfà àti ìjì líle yóò fi lọ tí ó fi wálẹ̀ tí ó fi dúró ṣùgbọ́n wọn ò rọ́kùn orí ṣe o nítorí pé kí ni ẹnìkan wà nínú ọkọ̀ tí kò yẹ kó darapọ̀ mọ́ ìrìn àjò wọn tó darapọ̀ mọ́ ìrìn àjò wọn òun náà ní jóná ìgbà tó aburú iye wọn òkú àtúnṣe nìkan tí iye wọn tó wá sí láti orí pé nọ́nọ́nọ́nọ́ ẹ̀fúfù líle tó dìde pẹ̀lú òkun tí ń rù yìí kìí ṣe lásán nítorí pé kí ni ọwọ́ tó ń mú yìí ó ti lágbára jù àbó tó ṣe wá yẹn ó ti bọ́ sójijì jù ẹ̀fúfù àti òkú rúru kì í sábà wá lójijì àpẹẹrẹ tí wọ́n wà lẹ́kọ̀ọ́ tí ẹ̀ mú àpẹẹrẹ kankan dání ọkàn nípa gbogbo ó yẹ kí iye wọn sì súnmọ́ iye wọn ò sì sí yẹn kí ni wọ́n ṣe nígbà tí wọ́n ṣe títí tí wọ́n rí pé àwọn ò rí ṣe wọ́n á mú gbogbo ẹrù tí ń bẹ nínú ọkọ̀ ẹrù kọ́lá àwọn tí wọ́n lé ẹrù gangan wọ́n tó ran àwọn ọlọ́pàá ojú omi yẹn lọ́wọ́ láti da àwọn ẹrù sínú òkun nítorí pé kíni wọ́n fẹ́ gbẹ ẹ̀mí wọn là wípé tẹ́rù bá ṣòfò tẹ́ẹ̀mí wọn bá ṣòfò onímọ̀sán tó ẹ̀mí wọn tí ṣe bẹ láàyè wọn yóò tún lè ṣe kíni yóò tún kó mi jọ padà láyé mọ̀ pé ẹrù gangan tí ó wà nínú ọkọ̀ kọ́ ni wàhálà bẹ́ẹ̀ ni dídẹ́ ẹrù yẹn òun kọ́ lọ́nà àbáyọ nígbà tí wọ́n dá gbogbo ẹrù tán wọ́n tún sa gbogbo pátápátá mú kí ọkọ̀ yìí kó ṣe kíni kó bọ́ lọ́wọ́ rírú omi òkun àti ìjì síbẹ̀síbẹ̀ ọkọ̀ yìí kó ṣe kíni o kó bọ́ bí wọ́n ṣe dẹrù tí wọ́n tún sa gbogbo àfọ bẹ́ẹ̀ náà ni rírú omi òkun yẹn àti àfífù líle yẹn ó tún lágbára sí i ṣùgbọ́n kan ti bẹ́ẹ̀ ni wípé ọkọ̀ yìí ọ̀dàlú kò fọ́ kó lè bá mọ̀ wípé kíni bí àwọn kan bá wà nínú ayé rẹ wọn ò ní jẹ́ okú wọn ò ní jẹ́ ọgbádùn wọn ò ní jẹ́ ọlálàáfíà mo sì ní jẹ́ òṣèré wọn kàn mọ́ da ayé rẹ láàmú pátápátá ni òjijọ́ tó bá kó nínú ayé rẹ wàá wo kíní kan tó aburú bẹ̀ ọ́ Jónà tó wà nínú ọkọ̀ ọmọ ìpè torí tòun ni kí ló lọ sí ọlọ́sùwádìí kan ó sì sùn níbẹ̀ ọmọ ìpè tí ń ṣẹlẹ̀ ní ọkọ̀ yẹn nítorí tòun ni tó bá ti kó nínú ọkọ̀ yẹn yóò gbà sí mi rírú omi òkun yóò dúró àìní bẹ́ẹ̀ tí pé afẹ́fù líle àti jí líle yóò dáwọ́ dúró ṣùgbọ́n kí ló lọ sí ọlọ́wádìí kan lọ sùn ibi tí kálukú ti képe ọlọ́run rẹ̀ lóríṣiríṣi kí ni Jónà lọ sí òun lọ sùn wọ́n fi pè ní Jónà olóorun nígbà táwọn yẹn tí wọ́n rí wípé gbogbo àwọn ti sa gbogbo pátákó àwọn ti sa gbogbo èrò tán ìdókù ni ẹ̀mí àwọn gangan pẹ̀lú gbogbo ipá àwọn tí wọ́n tún sà wọn ò náfààní àti bọ́ kì í sáàsùn ni wọ́n ti ń wakọ̀ yẹn kì í sáàsùn ni wọ́n ti ń bá ìjì pàdé ṣùgbọ́n wọ́n ṣe gbogbo ìdí tí wọ́n rí pé àwọn bọ́ lọ́wọ́ jù ṣùgbọ́n eléyìí wọn ò rọ́nà bọ́ òkun tí irú wọn ò rọ́nà bọ́ lọ́wọ́ rẹ̀ ìjì náà wọn ò rọ́nà bọ́ lọ́wọ́ rẹ̀ irú ìjì wo lè ìgbà lọ́kàn wá wò sùsùn gbogbo èèyàn ń pariwo ń ké pẹ́ Ọlọ́run rẹ̀ ìwọ́n tiẹ̀ kí ló tó sí kíni tó sùn olóorun bó ti pè náà ló gbọ́ olóorun díje tayọ bóni jẹ́ ti jẹ́ kíni kan ìgbà ẹni Jónà wá ṣẹ̀ṣẹ̀ ṣe kíni ìwá ṣe ju ara rẹ̀ pẹ̀lú bó ṣe ju ara rẹ̀ tó Jónà tó ṣe tá àti ṣe kíni o àti gbàdúrà kò sí tá àti ṣe kíni o àti kú inú ọkọ̀ ó tún ṣe kíni ó tún wá bóni ó sì lọ sùn padà ní kórípá àwọn yẹn tún yarí mọ́ lọ́wọ́ nígbà tí wọ́n ti rí pé òun ni wọ́n á ṣe kíni wọ́n á pè lọ́wọ́ rẹ̀ kíni káwọn ṣe ọ̀sọ̀ tí wọ́n ṣe tán àwọn ẹ̀wà tó wá wò pé ìtọ́ bèrè yìí ẹ̀mí èèyàn ní ọ̀nà wọn fẹ́ gbẹ̀mí èèyàn wọn fẹ́ lẹ́sẹ̀ èèyàn lọ́rùn wọn fẹ́ dẹ́jẹ̀ èèyàn lọ́rùn kí ni wọ́n ṣe wọ́n tún lọ ságbó pátágbára wọn no sórí Ọlọ́run
tọ́lọ́run bá ti fẹ́ kankan pẹ̀lú rẹ kò fẹ́ pẹ̀lú rẹ nìyẹn kò sí tó lè dánwò yẹra fún lè jìnnà sí ọ mú kó lu ayé rẹ ó sì rí wípé ìlérí àti májèmí ọbẹ̀ tí wàá ti mú ṣe. ẹgbẹ́ táwọn yẹn rí pé kọ́ wọ̀ kí ni wọ́n ṣe wọ́n gbójú sókè wọ́n gbàdúrà sọ́lọ́run iṣẹ́ rẹ̀ mọ́jọ kọ́ wà lọ́rùn wa abẹ́ ọ́ ni o àwọn aṣàgbó pátágbára wa tó kù sí nǹkan tá a lè ṣe mọ́ ojú pé ká ṣe kí ni ká jù sínú odò wọ́n sì mú jóná wọ́n jù sínú odò kí ni tó ṣẹlẹ̀ akọ́kọ́rẹ́ a sì fi jẹ́ rẹ pé lọ́gán tá a jù jóná sínú odò ẹ̀fúfúlélẹ̀ àti rúrú omi òkun ó ti kí ni ọgbàdàkẹ́jẹ́ ọkọ̀ ní wàhálà kankan mọ́ gbogbo ẹ̀rọ tó ti sọnù gbogbo wàhálà tí wọ́n ti ṣe gbogbo àkókò tí wọ́n ti wéṣì dànù gbogbo ìfòró tí wọ́n ti fòró àwọn ẹ̀rọ tó sọnù tó mọ iye tó jẹ́ sọ ọmọdé ẹ̀rọ tó ṣe gbọ́ dandan ní gbogbo ẹ̀tọ́ bá yẹ kó kóònù ayé rẹ̀ mú wọn kóònù ayé rẹ̀ gbogbo ẹ̀tọ́ bá yẹ kó jìnnà sí wọn gbogbo ẹ̀tọ́ bá yẹ kó yàgò fún ṣé kí ni yàgò fún wọn kí ni àwọn kan tó wà nínú ayé rẹ̀ tó yẹ kó ṣe kí ni tó yẹ kó jùnù tó yẹ kó mú kó mú wọn kó amen kí ni àwọn kan tó yẹ kó wà náà tó yẹ kó mú kó ṣé kí ni mú wọn kó ọmọ wò pé bí kí ni kì í ṣèyàn lásán kì í ṣèyàn nìkan ló yẹ kó yẹra fún ló yẹ kó mú kó nínú ayé rẹ̀ ló yẹ kó lè jẹ́ sọ ayé rẹ̀ àwọn kan wà nínú ayé rẹ̀ tó yẹ kó ṣe kí ni tó yẹ kó mú kó pẹ̀lú tó yẹ pé lọ́lọ́ bá mọ́ pa gbọ́ mú rọ́kò lọ́rọ̀ rẹ̀ tó bá jẹ́ pé kí ni o lè rí mú lè kó lọ́rọ̀ rẹ̀ tó bá jẹ́ pé kí ni àríyànjẹ ni mú kó lọ tó yẹ pé ìjà ìbínú ni aṣọ ní àgbèrè ní pàṣẹ yọ gbogbo àwọn kó lọ́wọ́ rẹ̀ kí ni àwọn kan náà tó wà nínú ayé rẹ̀ ó sì mọ̀ jẹ́ gbogbo nǹkan yẹn pé bóyá àwọn kankan bí nǹkan tó fẹ́ràn jù lọ rà tó gbé sílé àdé àwọn kankan lórí tó wù ọ́ tó sì ń gbọ́ fẹ́ràn tó wá ṣe kí ni tó ṣe àbí tó lọ rà tó kó mẹ́rù rẹ̀ gbọ́ mi tó bá ti fura sí àwọn nǹkan tó bá ti fura sí wo dáadáa ronú jinlẹ̀ kí ni àwọn bí àwọn atukọ̀ yìí ṣe ronú jinlẹ̀ tí wọ́n sì wádìí wípé kí ni ti ń ṣẹlẹ̀ tí wọ́n sì rí òkun kíjọ́rò tó jẹ́wọ́ sọ́mọkẹ́ tí wọ́n tún ṣẹ́ gègé pẹ̀lú bí wọ́n ṣe mú jọ̀nà jóná jẹ́wọ́ àgbà tí wọ́n sì ṣẹ́ gègé tí gègé wá mú jóná níjọ́nà tó kà so àwọn kan tí kèjẹ́ kéèyàn orógoro wọ́n yẹn gbà fún yàn bọ̀rọ̀ láti kí ni láti kú ìwọ ló ní gbà fún wọn bó ti wù kí wọ́n mọ sagbátà wọn láti dúró pẹ̀lú rẹ̀ ìwọ ló ní gbà fún wọn so ronú jinlẹ̀ kí ni àwọn kan náà tó di mẹ́rù kí ni àwọn kan náà tó fowó rẹ̀ rà gẹ́gẹ́ bí ohun ọ̀ṣọ́ àti gẹ́gẹ́ bí ohun èlò àti gẹ́gẹ́ bí decoration ilé tó ṣe kí ni tó lè mọ ti ọlọ́wọ́ pé kọ́mọ́ ṣe kọ́mọ́ rògbòrò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọsọ pẹ̀lú Ọlọ́run wípé 2025 mo bẹ̀rẹ̀ sí ní ṣe ni mo bẹ̀rẹ̀ sí ní rògbòrò yọ wọ́n sọnù iye tọ́ náà yẹ kọ́ ni kókó in tó ṣe kókó ni wípé kí ni kí ìlérí àti àjọsọ pẹ̀lú Ọlọ́run alẹ́ kọ́ wá sí ìmúṣẹ tó bá ṣe rere ìtọ́jú yẹn lọ wá sí kí ni wàá rà tó bá rògbòrò ìtọ́jú yẹn lọ wà ní. ènìyàn wọ́n wò wípé bàbá mi ni wọ́n wò wípé ìyá mi ni wọ́n wò wípé ẹbí ará ọ̀rẹ́ àdúgbò wọ́n rí gbogbo ẹni tó bá ti wà ní tó bá ti rí wípé kí eléyìí ní ìrìnàjò rẹ pẹ̀lú wọn kò lè mú kó ṣeré kó rògbòrò kọ́mọ kọ́bó ṣe kí ni jìnnà sí wọn lé wọn jìnnà yára fún wọn mọ́ bá wọn jà mọ́ bá wọn yòdì mọ́ bá wọn tìtẹ̀ mọ́ bínú ẹnì kankan yẹra fún wọn ni ìtọ́nà nídìí nìyẹn kókó yẹra fún wọn kí ẹ sì kókó bá wọn jọ kọ́ wọn fẹ́ wọn kò sí gbogbo yòókù òfin wọn lè ṣe kò sí kàn tọkọ̀ ìwọ ni kọ́ ọmọ tí wọ́n fẹ́ tọ́ bá lè ṣe wàá rí pé lótìtọ́ àti lódodo wàá ṣe rere lótìtọ́ àti lódodo wàá rògbòlò lótìtọ́ àti lódodo wàá tayọ lótìtọ́ àti lódodo ògùn tẹ́nikẹ́ni orílẹ̀-èdè nínú ọ̀ràn rẹ wàá lógun yẹn lò orí tẹ́nikẹ́ni ò gbéṣe nínú rẹ wàá rí gbéṣe pẹ̀lú ògùn tó ga àṣọ tẹ́nikẹ́ni ò ṣe nínú rẹ ó rí pé àríwọ̀ yóò ṣàṣeyọrí rẹ pẹ̀lú ògùn tó ga kì í sì yẹn nìkan gbogbo ara rere ètò nínú yẹn gbogbo ẹ̀ ló sì kíni yọ bẹ̀rẹ̀ sí wá sùn ṣe gbogbo oyún rere tó níyẹn ó rí pé ọ bẹ̀rẹ̀ sí ní bí wọn ní àtàláfíà ṣùgbọ́n tó bá kọ̀ láti yẹra fún wọn wo Ọlọ́run kì í báyọ̀ ṣàwàdà sórí àwọn ọlọ́kọ̀ yẹn ìgbà tí wọ́n kọ̀ tí wọ́n ti mọ̀ pé jóná ní wàhálà tí wọ́n kọ̀ tí wọ́n láwọn òjòjò náà nù sínú odò sórí kan tó ṣẹlẹ̀ ìjì yẹn tó ń lágbára sí rúrú omi òkun yẹn tó ń burú sí ju tàtẹ̀ wá lọ yẹn pé táyé pé wọn ò bá tètè jù síbẹ̀ ni ó sì ṣe kí ọkọ̀ yẹn gan kọ́ fọ́ gbogbo wọn ó sì ṣòfò ẹ̀mí pẹ̀lú. mo gbà lára pé lórúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì ní tipa ti kókò àti ẹ̀yin ni o àti èmi ni o ìyẹn àtàwọn àtàwọn àbí àtàwọn tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá gbogbo ẹni tó bá yẹ kó kó ònú ayé wa àti gbogbo ohun tó bá yẹ kó kó ònú ayé wa kí ìlérí àti májèmú Ọlọ́run àti àjọsọ pọ̀ wà pẹ̀lú Ọlọ́run
tí ó fi wá sí múṣẹ láti mọ ṣe láti mọ rógòrò láti mọ rógò tẹ́lẹ̀kẹ́lẹ̀ òróró nínú ọ̀ràn rẹ̀ lò láti mọ ṣeré tẹ́lẹ̀kẹ́lẹ̀ òṣèré nínú ọ̀ràn rẹ̀ ṣe láti mọ ṣàṣọrẹ́ tẹ́lẹ̀kẹ́lẹ̀ òṣèré nínú ọ̀ràn rẹ̀ láti mọ lékèsà ní gbogbo ọjọ́ àyẹ̀wò nínú ayọ̀ tàbí àtẹ̀mí gógùn Olúwa fúnra rẹ̀ yọba àwọn yọ ọwọ́ sọnù yóò sì mú ọkọ inú ayé wa ní orúkọ ti Jésù Kristi àwọn sì mọ ṣe rere á sì mọ gbẹlẹ̀ fún rere á sì mọ orí ògoro á sì mọ ṣàṣọrẹ́ tó ga jùlọ bẹ́ẹ̀ ni orí kò yí padà gbogbo sì mọ jẹ tọ́lọ̀ láì àti láíláí ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé mọ dá gbogbo ogun padà sọ́dọ̀ rẹ̀ ìtorí wípé pẹ̀lú gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run láti àkókò yìí lọ gbogbo àwọn tó yẹ kó kúrò ní ayé mi gbogbo àwọn tó yẹ kó jìnnà sí ayé mi àti gbogbo tó yẹ kó kúrò ní àti tó yẹ kó jìnnà sí ayé mi kí mi bá kiri bẹ ṣe rere kí ni bá mọ orógolo ní tòótọ́ àti lódodo gẹ́gẹ́ bí àṣà àti ìlérí àti bájẹ̀mú rẹ̀ láti àkókò yìí lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní kú wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yọ̀tọ̀ ní kó ní ayé mi gbọ́ pé àti mi àdúrà rẹ̀ náà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi mo dá gbogbo ògo àti ìpadà sọ́dọ̀ rẹ̀ mo mọ̀ sọ wípé ṣe mo dá gbogbo ògo àti láti ọpẹ́ padà sọ́dọ̀ mo sọ wípé ṣe ayé rẹ̀ bá gba ọpẹ́ àti ìyẹn mi àì lórí gbogbo ènìyàn tó yẹ kó kó lu ayé mi lórí gbogbo ènìyàn tó yẹ kó jìnnà sí ayé mi àì lórí gbogbo tí mo dì mẹ́rù àì tó yẹ kó kó lu ayé mi àì lórí gbogbo ìwà àti ìbẹ́lẹ̀ ọ̀tẹ̀ mi tó yẹ kó kó lu ayé mi àì kí mi lọ́ mọ gbilẹ̀ nínú ògo nínú ṣíṣe rere àì ní tó nínú rògbòlò àì ní dàṣírí ọ̀tọ̀ ga jùlọ àti mọ bí orin tí mo gbódú pé mo yóò tó gbogbo wọn ti bú apá tó jọ ẹ ọ̀tùmẹ̀ sí kó lu ayé mi àì gbogbo pátá ọ̀tùmẹ̀ sí yọ̀sọ̀ ló kó lu ayé mi gbogbo pátá ọ̀tùmẹ̀ sí jìnnà sí ayé mi ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọmọ ògo ní forúkọ rẹ mímọ́ ayé rẹ bá gba ọpẹ́ àti yìn olókòjọ gba ọpẹ́ àti yìn àtúnṣe gba ọpẹ́ àti yìn èmi àti mọ́bẹ̀rẹ̀ mọ́sọ̀ pé òṣè mọ́sọ̀ pé òṣè mọ́sọ̀ pé òṣè ìyìn ògo láti fọ́ ní forúkọ rẹ. Àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ti gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni gbogbo tó yẹ kó fi ayé mi sílẹ̀ kébì lè bàmọ́ tinú ògo bọ́nùgò ní ṣe bọ́n ṣe rere gbogbo ènìyàn tó yẹ kó jìnnà sí àbíjẹ́ kó fẹ́ èmi sílẹ̀ kébì balẹ̀ mọ́ tinú ògo bọ́nùgò ní ṣe bọ́n ṣe rere kébì lè mọ́ fọ́ nínú ògo kí lè bàmọ́ rí oyún rere tí mo ní bí àyíkí lè bàmọ́ rí àrà rere tí bẹ́ẹ̀ mi dá gbogbo ọkọ̀ bàtà ti gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni ọ̀yá wọ́n ti bẹ̀rẹ̀ sí kóònù ayé mi wọ́n ti bẹ̀rẹ̀ jìnnà sí ayé mi ní ti pàtì kókò tí èsì ní nọ́mbà fẹ́ àìní nọ́mbà túláàsì bàbá gba ọgbà àti èmi àdúrà ọgbọ́n rẹ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá bójá gbogbo ogun padà sọ́dọ̀ rẹ̀ àyíbójá gbogbo ìpadà sọ́dọ̀ rẹ̀ tó fún tóbi àtàgbára rẹ̀ ní ayé mi sẹ́ ètò pé ti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni àti gbogbo tó fi jọ́ lọ́rùn ni àti gbogbo àwọn tó yẹ kó kó lu ayé mi àti gbogbo tó yẹ kó jìnnà sí ayé mi gbogbo ẹnikẹ́ni tó yẹ kó jìnnà sí ayé wọn pátá àti gbogbo tó yẹ kó kó lu ayé pátá gbogbo wọn pátá àti wọn ti bẹ̀rẹ̀ sí kó lu ayé mi àti gbogbo tó fi jọ́ lọ́rùn gbogbo ti bẹ̀rẹ̀ jìnnà sí ayé mi àti kébèlè bá mọ́ tinú ògùn bọ́ọ̀lùgùn àti òṣèré bọ́ọ̀ṣèré àti gbogbo àbọ̀lùgùn lápò sọ wípé ó ṣe gba ọpẹ́ àti èmi olókùn tó mọ̀ sọ wípé ó ṣe gba ọpẹ́ àti èmi àjùlọ bàbá gba ọpẹ́ olùwàgbẹ́ yìí ní gbogbo ọ̀nà mo yìn ọ́ lógo ìjọba àní gbogbo ènìyàn tó yẹ kó jìnnà sí àbí tó yẹ kó kó nu ayé mi àti tó yẹ kó tó yẹ kó yàrá jù yẹ kó yé ṣe kó jà kó jìnnà sí tèmi àní gbogbo yòókù tó yẹ kó kó nu ayé mi kó jìnnà sí àbí pátá àní pátá àní ó tẹ̀lé kó nu ayé mi kébì lè máa ṣeré kí ni bá mọ́ lógo mi lọ gbogbo orúkọ ìdá mo sọ wípé ṣé gbogbo orúkọ ìdá mo yàn lógo mo jí bàrẹ̀ mo ṣe lọ́ba ọba àwọn ẹrù bàbá gba ọgbà tí ológun ìjọba ọgbà tí ìyìn ògo láti pẹ́ ní fún ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi dúpẹ́ yẹn dáadáa Ọlọ́run mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ nítorí pé kí ni èmi bẹ̀rẹ̀ sí ní ṣe rere bó ṣe bẹ̀rẹ̀ sí ní rògbòrò bẹ́ẹ̀ ni ògo tẹ́nikẹ́ni orí nínú mi ó bẹ̀rẹ̀ sí ó di lílò fún mi báyìí orí tẹ́nikẹ́ni ò gbé ṣe nínú mi ó bẹ̀rẹ̀ sí di gbé ṣe máa àṣọ tẹ́nikẹ́ni ò ṣe nínú mi ó bẹ̀rẹ̀ sí di ṣe fún mi pẹ̀lú ògo tó ga tó yọ nítorí pé kí ni gbogbo ènìyàn tó yẹ kó kóònù ayé mi tó yẹ kó jìnnà sí mi pátápátá pẹ̀lú agbára rẹ̀ ó ti jìnnà sí mi gbogbo tó yẹ kó kóònù ayé mi tó yẹ kó sọnù kóònù ayé mi tìpá tìkúkú èyí tí ó fọtọnu èyí tí ó bọtọnu ti bọtọnu èyí tí ó kọ fọ ti fọ dànù èyí tí ó kó gbóra nù ayé mi nínú àwọn ìwà ni o àbí nínú àwọn ọ̀rọ̀ gbogbo pátá ni wọ́n ti mú wọn kóònù ayé mi bẹ́ẹ̀ ni àyè mi ti bẹ̀rẹ̀ sí ní ṣe rere mo ti bẹ̀rẹ̀ sí ní ògùn mo bẹ̀rẹ̀ sí mo ti bẹ̀rẹ̀ sí gbé ara rere tí bẹ́ẹ̀ nínú mi mo ti bẹ̀rẹ̀ sí dá ṣe bẹ́ẹ̀ ni àwọn olórí tí mo ní mo ti bẹ̀rẹ̀ sí bí wọn lábáyé ní àjọ láfàtí gbọ́dọ̀ agbára rẹ àdúrà ọ̀pẹ̀lẹ̀dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ògo àti ìyànlá ni mo dá padà sọ́dọ̀ rẹ ayérayé tó pé tìrẹ ní ṣe bàbá gba ọgbẹ́ àti ìyẹn mi mo yìn ológun wọn sọ wípé ṣé bàbá gba ọgbẹ́ àti ìyẹn mi nítorí pé ti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni àdé mi bẹ̀rẹ̀ sí ní ṣoríire àdé bẹ̀rẹ̀ sí ní lógolo bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ sí ní táyọ̀ ju gbogbo àwọn ọdún yòókù tí mo ti lò kọjá lọ bẹ́ẹ̀ ni àdé ògo tẹ́nikẹ́ni orí òdì nìrọ̀ mi ọdún tí bẹ̀rẹ̀ sí jùlọ fún báyìí orí tẹ́nikẹ́ni ògbó sí lọ́mi ó bẹ̀rẹ̀ sí gbé ṣe báyìí ògo tẹ́nikẹ́ni orí aṣọ tẹ́nikẹ́ni òṣèlú àwọn bẹ̀rẹ̀ sí di ṣe fún báyìí àyè pẹ̀lú ògo tó ga tó lẹ́yìn jùlọ àyè tó tóbi jùlọ tó dàgbà tó lẹ́yìn pẹ̀lú ẹ̀rí àyè tó lógo jùlọ àyè nínú ayọ̀ àti bàtẹ̀ mi gbogbo nítorí pé kí ni àyè
àní gbogbo ènìyàn tó yẹ kó kò ní ayé mi àti kó jìnnà sí ayé mi wọ́n ti bá mi lé wọn jìnnà wọ́n ti bá mi lé wọn kò ní ayé mi wọ́n ti mú pé àdébá wa bá láti wọ abá tó jọ gbogbo àwọn ìwà àti gbogbo àwọn ohun yòókù kò wù kọjẹ ètò ọkọ̀ yẹn kó wà lọ́wọ́ mi àti ọkọ̀ wà ní ayé mi àìwọ́n gbà mú wọn kúrò wọn láti wọ abá tó jọ àìní wọ́n ti fa kó ní ayé mi wọ́n sì lé wọn jẹ wọ́n ti wọ́n náà bá kó ní ayé mi ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọmọ àìní ògo ní forúkọ rẹ ayé rẹ bá gbà ọpẹ́ olúwàgbà yìí olúwàgbà yìí títí ayé lè bí ọmọ yìí mọ̀ gbogbo àìní mọ̀ fún àtúnfọ́ ọmọ ìṣọ́ àwọn ọmọ ayé orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta àánú ni mo béèrè fún bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mí di mímọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú ni mo béèrè fún bàbá ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ àánú ni mo béèrè fún ọlọ́run òtítọ́ ọlọ́run dodo bójú wò látòrí tèmi mo wá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ èmi àní èmi mọ́ ń bẹ̀rù ní gbogbo ọ̀nà mo mọ̀ sọ wípé ṣé mo béèrè fún àánú rẹ bójú wò látòrí tèmi mọ́ rẹ wà nínú ọ̀pọ̀lọpọ̀ ìyọnú àti òrùfẹ́ àtàánú rẹ tó ga jù tó rẹ pé tó di wọlé nítorí nínú ṣe òfẹ́ rẹ tó ga tó di tó bá tó di ó ti sílẹ̀ láyé bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ ìwọ lóde dárí jùlọ káàdì mọ́ bẹ̀rẹ̀ bá ṣàánú fún mi o bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ ní gbogbo tí ṣe ló kọjá ẹ̀ṣẹ̀ mi ló bá sọ mí di mímọ́ ní gbogbo ṣàṣírí mi ló sọ mí di mímọ́ àní fún ògbà tí lóògùn rẹ bá ní gbogbo tí mo gbà sí dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ ẹ̀yà dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ló sọ mí di mímọ́ àní fún ògbà tí mo bá sọ mí di mímọ́ ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ẹ̀jẹ̀ Jésù lẹ́mẹ̀ta ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún náà ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi gbogbo tí ṣe àkọsílẹ̀ bí búburú àdára gbogbo ọ̀yà kó ti píparẹ́ gbogbo tí ń ṣe àkọsílẹ̀ bí búburú àdára yóò tà kọ́ nípa ti tèmi àní èyí àbí ìta ń kọ́ àbí ìta tó lè mọ́ kọ́ gbogbo ẹ̀ kó di píparẹ́ àtọwọ́ tí ń kọ́ àti ibi tá a kọ́ sí àtọwọ́ tá a fi ń kọ́ àti ẹni tá a lè mọ́ kọ́ àtàwọn tí ń bẹ̀rẹ̀ àti ẹni tá a bẹ̀rẹ̀ ọwọ́ ẹ̀ Olúwa ìrìbọmi àti mọ̀ ìmọ̀nà ilé Jésù yóò ṣe fún mi tọ́sẹ̀ ní káfárí ti ṣẹ̀jẹ̀ báyìí mi tuntun ni yà ṣe fún mi kọ́ sóbi tí má pátá gbogbo àkọsílẹ̀ bí búburú nípa tèmi yà kó di píparẹ́ nínú ọ̀rẹ́ náà àní akíni gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn ká ènìyàn àìbẹ̀ni búburú ni tí gbogbo Olúwa àní báwọn jẹ́ pátápátá láìkú síbi kankan àní ọkọ̀kọ̀ tó gbọdọ̀ ní pátágbádùn ayé mi mọ́ nítorí pé wọ́n tàti rà mí padà ní iye kan tí kì í dé bàjẹ́ àti nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó ṣe bí etí kò dábàá tí kò dábàá àwọn kankan ọkọ̀kọ̀ tó gbọdọ̀ ní pátágbádùn lórí ayé mi àti lórí ohun kan tí ṣe tèmi mọ́ bẹ́ẹ̀ ni àní gbogbo yòókù tó lè wà nínú ayé mi àní kí ni gbogbo àwọn kan náà tó lè wà nínú ayé mi tí ò fògo fún ẹ tí wọ́n lọ́rùn nífẹ̀ẹ́ tí ò tẹ̀wọ́ lọ́wọ́ àyẹ̀ lọ́rùn ìtòlẹ́bi tí gbogbo àyípọ̀ fẹ́ mọ́kàn tó túrásì fáwọn tó kó nínú ayé mi fún ọ̀dàdì kó nínú ayé mi kọ́mọ̀ ti kú eruku kan débi pé yóò kú ẹyọ kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọ̀yá àdìsẹ́ wọ́n wá sọ bí di mi pátá àìwẹ̀ mi mọ́ pátá kébì kí tó lè jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ rere nínú rẹ fún ògo àti lógo rẹ fún ènìyàn gbogbo fún àwùjọ gbogbo fún agbègbè gbogbo àní ibikíbi yóò kó òun kí n lè wá sí kí n jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ rere gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ àti àṣẹ rẹ fún ògo àti lógo rẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní ìjọba olùkọ́ mọ̀sí bọ́sọ̀ lọ́mọ mi lọ́wọ́ ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi tí wọ́n agbára tó fi jọ́ lọ́rùn ni gbogbo náà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀nì kọfà ti ṣe jẹ́ májèmí tó bá gbọ́ májèmí bá ní jẹ́ ju tí àtẹ̀yìn wá lọ Olúwa ọmọdéamíláre jẹ́ kí n mẹ́ta láre gbà kí sì mọ́tẹ̀ ìdáláre níwájú ènìyàn gbogbo nínú àwùjọ gbogbo yóò wà nínú gbogbo yóò gbogbo mẹ́sì kíbi yóò kó kí n lè jẹ́ lágbàáyé ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù tó sọ̀nì kọfà Olúwa ṣe fún mi ètí ṣe jẹ́ májèmí tó bá gbọ́ májèmí bá ní jẹ́ oore ọ̀fẹ́ àánú ojúre ìrànlọ́wọ́ àti ọ̀nà rere àti gbígbà tí sùúrù àdáláre rẹ àti tí ènìyàn gbọ́ pápátá yà kí n bẹ̀rẹ̀ sí ní wọn gba ayé mi kó wá tó mọ̀ fọ́ ní ògbó sí fọ́ ní ògbó lọ ìṣeré tó ká tó tó lóògùn kó tó mọ̀ jẹ́ tèmi ó jẹ́ tèmi lọ bẹ́ẹ̀ ni àní ilẹ̀kùn ayọ̀ owó lẹ̀kùn ògo lẹ̀kùn bùkún tí ọ̀run àti ẹ̀kọ́ tó wá ṣì fún mi sí fún ọ ilẹ̀kùn tó mọ̀ mú bìṣẹ́ tó ga jù fún wa fún mi sọ̀rọ̀ àní gbogbo gbà ní ojoojúmọ́ ní ọ̀tún ògo mi kọ́ mo búyọ̀ pẹ̀lú agbára ọ̀tún tuntun pẹ̀lú ògo tuntun pẹ̀lú àrà tuntun lójoojúmọ́ gẹ́gẹ́ bí àṣẹ àtagbára rẹ nínú ọjọ́ àti oòrùn ìtọ́jú ọtún buyọ náà tó jọ pẹ̀lú agbára sẹ́yìn kéré sí dáwọn dúró àbí dáwọn padà sẹ́yìn àbí bò wọ́n mọ́lẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi gbogbo ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ni mo béèrè fún bàbá àti gbogbo agbára tó fi jọ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ kápá rẹ̀ náà ètí ìṣe ẹ̀jẹ̀ ìrúbọ àti tuntun ètí ìṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun rẹ̀ ìtọ́ba gbogbo májẹ̀mú ẹ̀jẹ̀ tí kò sí ìrúbọ àti tuntun mẹ́rin lẹ́yìn rẹ̀ náà bàbá ọ̀yà ṣiṣẹ́ fún mi nínú rẹ̀ àìṣe ìrúbọ àti ìwẹ̀nùmọ́ ọ̀tún fún mi lórúkọ Jésù Kristi Násárẹ́tì ọ̀yà sọ mi di mọ́ pápátá ọ̀yà kejì mọ́ pápátá ọ̀yà kejì mọ́ pápátá lórúkọ Jésù Kristi àìkiri gbogbo jíṣẹ́ àwọn àkọsílẹ̀ gbogbo bí àdúrà gbogbo yòókù èyí tá a kọ àbí tá a ń kọ àbí tá
pátá tó lè mọ́ ọkọ̀ nípa tèmi ọ̀yà kó di pé pátápátá àní orúkọ Jésù Kristi ti rán sáré ọ̀yà kó di pátápátá ní orúkọ Jésù Kristi àti ọwọ́ tí ó kọ àti ohun tá a kọ àti ibi tá a kọ́ sí àti ẹtí kọ́ni àti ibi àti ẹ̀ta àbẹ̀rẹ̀ gbogbo ti parí orúkọ Jésù Kristi bàbá àní ìrìbọmi àti ìwẹ̀rù mọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ tí tó sọ́ni kápá rẹ̀ ni èyí ti ṣẹ̀jẹ̀ májèmú tuntun pa gbogbo májèmú àjẹ́ tí kò sí májèmú kan tó tún lè borí ọmọ ni ọ̀yà ṣe fún mi nínú rẹ̀ pátá tí wàá bá tó yọ ní orúkọ Jésù Kristi àríwọ̀ sátì rán padà ní iye kan àti ìgbà tí mo ti ṣe pátá bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí pé kò tún sí ìjọba àti agbára kankan àìtó tún dẹ́ẹ̀tọ́ àti agbára kan lórí àyìn láti lè pẹ́ ṣe mo ṣe bí àbúrò nǹkó ṣe mi jẹ́ ọ̀yà àrísọ́ gbogbo agbára àti àwọn ibi àbúrò àwọn iṣẹ́ ìpàdé kan nìkan sọ̀rọ̀ dá sí pátá lórí ayé mi gbogbo ṣe ìgbà ọkọ̀ tó gbọ́dọ̀ ní pàtàgbára mọ́sẹ̀ yóò orúkọ Jésù Kristi àìlórí ìgbé àti lóbo ṣe ìjọba pátá gbogbo ṣíṣe iṣẹ́ àpẹẹrẹ òkùnkùn àwọn kàdé adé gbogbo lónìí àìlókọ̀ tó gbọ́dọ̀ ní pàtàgbára mọ́ láyé àti láyé gẹ́gẹ́ bí àríwọ̀ gẹ́gẹ́ bí wọ́n sì rà ń padà nípa àlọ́ àti òfẹ́ nípa àgbà ṣiṣẹ́ ibi ìjọ yóò orúkọ Jésù Kristi ẹ̀yà àrí èrè bọ́mi ìwọ̀dùnmọ̀ ọ̀tún àìlú ẹ̀jẹ̀ Jésù Kristi mọ́bìnrin ní àkọ́tún sẹ́yìn tí wọ́n bá tó fi jọ lọ́rùn rẹ̀ àìlú ẹ̀jẹ̀ tí ó tó ṣe ibi tó sàn ní kábàlì rẹ̀ ètí ẹ̀jẹ̀ májèmú tuntun bá gbó májèmú ọ̀yà ṣòfin tó bá tó fi jọ lọ́rùn rẹ̀ ọ̀yà àìkéde àwọn ọkọ̀ tó wà nínú ayé mẹ́ ètí kò fògbà sí fún ọ̀rọ̀ tí wọ́n lọ́wọ́ òdì fẹ̀sí tí wọ́n tó ṣe wọ́n fẹ́ mọ́kàn tí pàtì kòkò ọ̀yà parẹ́ ọmọ kò nù ayé mi ti gbogbo ọ̀yà fọ́dàrú kó dàbí ti gbogbo lẹ́yìn kó eruku kan dé pé yóò kọ ọyọ ọsẹ nínú ayé rẹ̀ olúwa ayé mi kò di mọ́ pátá fògbà sí lógo rẹ̀ ayé mi kò di mọ́ pátá fògbà àyè gbogbo jẹ́bi kí n tó wà mú yẹ kó wùdù náà wà ó kọ́ ṣàtàpọ̀ rere fún ọ̀la yẹn tí wọ́n lọ́mọ fi yẹ̀gàn nígbà gbogbo bẹ́ẹ̀ gẹ́gẹ́ àríwá pọ̀ sọ́bi tí mo nípa gbàdá ṣe rẹ̀ sẹ́ àìkébò tó wọ́n jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ rere àìkúmọ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ gẹ́gẹ́ bí àṣẹ fún ògbà àti lógo rẹ̀ àìnígbàgbé lọ́jọ́ gbogbo gbogbo ọjọ́ ayé rẹ̀ àìníwájú ènìyàn gbogbo àìníbi gbogbo àìní fún ènìyàn gbogbo fún orílẹ̀ gbogbo fún àgbègbè gbogbo fún àwùjọ gbogbo fún ìjọ gbogbo àìní fún ibikíbi yóò kọ́ tó wọn bá wà sí orúkọ Jésù Kristi ìjọba olùbọ̀dù kọ́ bá sì bọ́ sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ ìrìnbọ́mí àti ìwẹ̀rù mọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ kábàlì rẹ̀ bàbá ó yà ṣe fún bàbá tí wọ́n bá tó fi jọ lọ́rùn náà àìní ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ kábàlì ètí ẹ̀jẹ̀ bá jẹ̀mú tuntun àti irúgbọ́ tí kò sí ìgbà tuntun mẹ́lẹ́yìn rẹ̀ ní orúkọ Jésù Kristi ó yà ju tàtẹ̀ wọn ó yà túbọ̀ mọ́ dá mi láre àìjọ tí wọ́n jẹ́ kí mo ní ìdá láre gbà tí ó tàtẹ̀ wọn ẹ̀kí tó mọ̀ dé ìdá láre tí ó tàtẹ̀ wọn tó mọ̀ dá mi láre àìjọ kí mo ní ìdá láre gbà àìjọ tí wọ́n tó mọ̀ yóò tó mọ̀ dé ìdá láre nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo ní gbogbo ọjọ́ ayé mi ní orúkọ Jésù Kristi èrè bọ́ mi wẹ̀ nímọ̀ ọ̀tún lẹ́jẹ̀ Jésù bàbá ṣe fún wa bá tó fi jọ́ lọ́rùn ni ó dá èrè bọ́ mi wẹ̀ nímọ̀ ọ̀tún lẹ́jẹ̀ Jésù àṣẹ fún wa tí ó lọ́rùn èyí tó sọ̀rọ̀ kápá ní ti ṣe jẹ́ bá ti mú àti orúkọ tí òtún àti tòmẹ́lẹ̀ yìí rẹ̀ ní orúkọ Jésù Kristi ọ̀yá ayé ju tàti wá lọ ayé mi akótópọ̀ fọ̀ lóògbé ṣe fọ̀ lóògbé lọ ayé kótópọ̀ fún fóògbé bó ti fún lọ ayé ìjẹ́ ìjẹ́sùn orí ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àti àti gbéga rẹ̀ àti ọ̀dọ̀ rere àti tí ènìyàn gbọ́ pátá ọ̀yà kí tó mọ̀ ní bó ṣe rí gbà lọ àkí mọ̀ ní bó ṣe bẹ̀rẹ̀ gbà lọ kí mọ̀ ní bó ṣe rí gbà lọ àní ní ọ̀tún lójoojúmọ́ sẹ̀ ní orúkọ Jésù Kristi ayé ìbùkún náà yọ ògo tuntun ayé ìbùkún ọmọ gbé olóògo tuntun àníṣe ìbùkún ọmọ gbé olóògo tuntun ogbó wíṣẹ ìfẹ́ àyíkọ́ ọmọ kún fún ògo tuntun lójoojúmọ́ àìgbẹ́jọ́ ṣe yọ tuntun lójoojúmọ́ tó yọ tuntun lójoojúmọ́ pẹ̀lú agbára àti àṣẹ tí kò sí ìdíwọ́ àbíjì nàbí àtàkùn fún wọn àbí tí àti dì wọn láti dì wọn lọ́wọ́ ni àyè láti gbé kọ́mọ̀ yọ kọ́mọ̀ tàbí kọ́ láti gbé wọn pamọ́ ni ní orúkọ Jésù pé àyè òwò ayé mi owó ṣẹ̀ṣẹ̀ àti ojú ọba àti bó ṣe ti wọn wájà ẹ̀yà kọ́mọ buyọ kó tì mọ̀ gbòòrò ní ọ̀tún lójoojúmọ́ àyè láì ní ìdíwọ́ àti dẹ̀rẹ̀ abẹ́jà kọ̀ọ̀kan àti owó agbára káàkiri gbé pamọ́ ní orúkọ Jésù ẹ̀rí àìkú àmọ́ pọ̀ sí kó gbọ́ lóògùn tó ga jùlọ gbogbo ọ̀nà àìkébìkí mọ̀ pọ̀ ní ògùn àti àṣírí orí pàápàá tí wọ́n tó jọrọ̀ bàbá ní orúkọ Jésù Kristi àìní ìrìbọ̀ bí àti ìwẹ̀ bí ọ̀tún lẹ́jẹ̀ tí bàbá ṣe fún ti wọ́n tó jọrọ̀ nítorí ògùn àti ìlú ògùn tí wọ́n ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún Olúwa kò tó pátọ̀ tún iná mi mímọ́ àti agbára lásìkò ayé mi ní àmọ́ yìí lọ́pọ̀ ju gbogbo àwọn ọdún yòókù tó ti kọjá lọ wò ó kéé ṣe bí àwọn ọdún yòókù tó ti kọjá láti gbàgbà àti bí ọtí dàkókò wọ̀nyí so iná ìmọ̀ kọ́lọ̀ wa tún dá débi wípé kí ni tá a bá kó gbogbo àwọn tí ó ti dá sínú ayé láti gbàgbà àti lóòrè sínú ẹ̀kọ́ kọ̀ọ̀kan kò ní lè tó wọn ní àmọ́ yìí lọ́pọ̀ so fún jẹ́ yìí béèrè fún ẹ̀mí tó pé lọ́wọ́lọ́wọ́ báyìí àní ìtí gbogbo ènìyàn nídìí òun ní agbára àti ẹ̀mí Ọlọ́run aláṣẹ láti lè mọ ìrìn àjò ayé yìí láti wà nínú ewu kẹ́yìn so láyé sílẹ̀ ìgbàta agbára Ọlọ́run aláyé àti ìrìn àjò ayé yìí nínú òfin náà ó nira àti ṣerere ó nira àti rògbòrò ó nira ìjọba ọ̀run àní ó wà nínú ewu láti wọbẹ̀ ṣùgbọ́n nípa agbára àti ẹ̀mí mímọ́ kò sí ní àti wàhálà kankan mọ́ so béèrè fún iná ẹ̀mí mímọ́ àtàgbára Ọlọ́run àkáwọ́ méjèèjì sókè bàbá àní ní àmọye lọ́pọ̀ ju gbogbo àwọn ojú òkú tí mo kọjá lọ láti inú àgbàdá tí lóbi tàbí tó jọ bẹ́ẹ̀ tó ní sẹ́ yàtọ̀ ẹ̀mí mímọ́ àtàgbára sún ayé mi ní gbogbo ọ̀nà Olúwa àìkémi mọ́ rògbòrò àìkémọ́ ṣeré gbogbo tó bá yẹ kó tẹ̀sẹ̀ yà kọ́bẹ̀ sí jìnnà ayé mi kọ́bẹ̀ sí fàyè mi sẹ́ gbogbo èyí tó kó tẹ̀sẹ̀ yà kọ́bẹ̀ sí jìnnà kọ́bẹ̀ sí fàyè mi sílẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi ẹ̀yin náà mi máa dágbára rẹ ni mo bèrè fún àkọ́tún àní kò tí tó ní àní kò tí tó ní ayé mi ò tí yóò fún náà mi àtàgbára rẹ bàbá tó náà mi máa dágbára sún ayé mi ṣe ní àmọye ìlọ́pọ̀ ojú gbogbo àwọn ojú òkú tí mo ti ń lò bọ̀ lọ àìláti pàtàkì lóbi tí ó kọ̀wé bàbá tó náà mi máa dágbára sún ayé mi ṣe ní orúkọ Jésù Kristi ọ̀yà àìnílò ògo àìkébé tí mo fọ̀ ní ọ̀tún lójúmọ́ àìnílò ṣẹlẹ̀ àti ògo tó wáyà kébé tí mo gbé kí mo borí lójúmọ́ gbogbo ẹni tẹ́ kó jìnà sí ayé mi gbogbo ẹni tẹ́ kó kó ayé mi ọ̀yà àìkọ́bẹ̀ sí kó ti gbọ́ abá tó fi jọ lọ́fẹ̀ẹ́ àìgbogbo tó yẹ kó kó rẹ̀ àìgbogbo tó yẹ kó ti sọ ya kó kó rẹ̀ ìpamọ́ta àìgbogbo tó yẹ kó yọ sọ̀rọ̀ kó ní ayé mi kó ní ẹrù mi àìgbogbo sì ní àkọ́bẹ̀ sí yọ sọ tó wà bá ti sọ bàbá tó nẹ́ẹ̀mí mi má tagbára sọ ayé mi sẹ ọ̀yà tó nẹ́ẹ̀mí má tagbára sọ ayé mi àìgbogbo ọ̀nà àìgbogbo ẹjẹ́ kó fi ayé mi sẹ gbogbo ẹjẹ́ kejì náà sẹ àìgbogbo kó jẹ sẹ ya lórúkọ Jésù sẹ ya ìyapa tó gbára kó tó yọ àkọ́bẹ̀ sì dé bàbá yìí lórúkọ Jésù sẹ àìtún nẹ́ẹ̀mí mi má tagbára sọ ayé mi sẹ àìkíni àwọn kọ́tọ́ yẹ kó kó ní ayé mi àìkíni àwọn kọ́tọ́ yẹ kó mú kó ní àwọn nǹkan mi ọ̀yà àìkọ́bẹ̀ sì di mímú kúrò àìkọ́bẹ̀ sì kò ní ti pàtì kókò tí láti ní bàbá lórúkọ Jésù yàtún nẹ́ẹ̀mí má tagbára sọ ayé mi ayé mi ọkọ́bẹ̀ sì fọ́ gbogbo ìṣòro àìníṣe ọkọ́bẹ̀ sì ti gbogbo ìṣòro bá tún nẹ́ẹ̀mí má tagbára sọ ayé mi ti gbogbo apá tó fi náà lórúkọ Jésù. Agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù fi ìtara gbàdúrà sórí àwọn oríjọ́ náà kí wọ́n tó ṣe kí ni kó tó jẹ́wọ́ kí wọ́n tó rí ìjọsìn wọ́n sórí gbogbo wàhálà tí wọ́n ṣe àwọn yẹn wọ́n yìí jẹ́wọ́ bọ̀rọ̀ wípé kí ni àwọn làwọn ń bẹ nídìí wàhálà àti ìṣòro ayé rẹ̀ wọ́n sì mọ bọ́ rẹ́rìn àwọn náà sì mọ bọ́ ṣáájú bóòlù sì lọ́nà àbáyọ sọ̀rọ̀ ayé rẹ̀ àwọn gẹ́gẹ́ wọ́n sì kí ni o wọ́n sì wà nídìí ọ̀rọ̀ ayé rẹ̀ so nípa agbára àti lẹ́mìí mímọ́ nìkan ló ti lè sí kí ni làṣírí wọn ti lè tú sí ọ lọ́wọ́ tó fi yẹra fún wọn ó ní bá wọn jà kan pàápàá nítorí àtúntò aburú bẹ́ẹ̀ ni pé tọ́ba jẹ́ pé tọ́ba tó yẹra fún nípa agbára ẹ̀mí mímọ́ ó rí wípé kí ni nípa ìdarí Ọlọ́run tó ni ọba tó ní jẹ̀bi wọn káwọ́ méjèèjì sókè iná ẹ̀mí mímọ́ àtàgbára inú ayé mi ṣe bàbá kò tó mi wá tó wọn dá láàmúyẹ ìlọ́pọ̀ ju gbogbo àwọn ojú òkú tó ti kọjá lọ àní àṣírí gbogbo ẹni tó yẹ kó jìnà sẹ́ni tó yẹ kí n yẹra fún tó yẹ kó yẹra fún mi kò tún gbọdọ̀ pọ̀ mọ́ fún mi kí n lè yẹra fún ẹ kí wọ́n lè jìnà sí ayé mi àṣírí gbogbo ohun tó wà nínú ayé mi tó yẹ kí n pàtì tó yẹ kí n mú kò ní ọ̀rọ̀ mi àbí nínú àwọn nǹkan tí mo ní Olúwa àríkọ́mọ̀ ṣe bò mọ́ àríkọ́bẹ̀ sí ní tú sí lọ́wọ́ àríkíbẹ̀ sí mú àwọn kan yẹn kó ní ayé mi àní tó yẹ kí irú dànù kíbẹ̀ sí irú wọn dànù àwọn nǹkan tí mo ní orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè fún ní àkọ́tún ní àmọ́ ìlọ́pọ̀ ojútùú gbogbo àwọn ojú yòókù tí mo ti lò kọjá lọ láì pàtàkì tó lè dàgbọ́ bàbá yà wá tún wọn dáṣọ ayé mi wá tún ẹ̀mí mímọ́ dáṣọ ayé mi ní àmọ́ ìlọ́pọ̀ bàbá wá tún ẹ̀mí àtàgbẹ́ dáṣọ ayé mi sẹ ti gbogbo tó lè wá tún ẹ̀mí àtàgbẹ́ dáṣọ ayé mi ní orúkọ Jésù Kristi àṣírí gbogbo àwọn tó yẹ kó jìnnà sí ayé mi àṣírí gbogbo àwọn tó yẹ kí n yẹra fún àṣírí gbogbo tó yẹ kó kó ní ayé mi àìkọ́mọ̀ ṣe bò mọ́ àìnítorí ògùn àti ìṣẹ́lógún àti ìlógún rẹ ní ayé mi sẹ bàbá àní gbogbo tó yẹ kí n mú kó ní ayé mi àní gbogbo tó yẹ kí n yọ sọ̀rọ̀ kó dúró àwọn ẹrù mi àìkọ́ ẹ̀sìn ọkọ̀ bẹ̀ sí bù wọn àìká ẹ̀sìn ọkọ̀ bẹ̀ sí tó àkébẹ̀ sí dáhùn gbogbo wọn báyìí orúkọ Jésù láti lè yọ wọn sọnù àyàtì mọ kó lọ ní orúkọ Jésù ọ̀yà tún lẹ́yìn mẹ́tàgbẹ́rẹ́ sọ ayé mi ọ̀yà tún lẹ́yìn mẹ́tàgbẹ́rẹ́ sọ ayé mi ní àmọ́ èyí lọ́pọ̀ bá tún lẹ́yìn mẹ́tàgbẹ́rẹ́ sọ ayé mi àìgbogbo àwọn tó yẹ kó lọ ayé mi sẹ wọn àti ọ̀yà kejì rẹ̀ sí àgbẹ̀ tó yẹ kó yọ kí yọ kó lọ ayé mi àìgbẹ̀ tó yẹ kó sọ àìká ẹ̀sìn ọkọ̀ sí bòkè dáhùn láti lè yọ kó lọ ayé mi àìláti lè jìnnà sí wọn àìgbogbo tó wà ní ayé mi tó yẹ kí n mú kúrò sẹ àìká ẹ̀sìn ọkọ̀ lè tún sí mi láti lè gé ní táwọn ọmọ sẹ àìgbogbo tó yẹ mú kó lọ ìrù mi àìtẹ́ kí n sọ àìká ẹ̀sìn lè dáhùn ọmọ sẹ bàbá tún ẹ̀mí mi màtàgbẹ́ dáṣọ ayé mi ní ẹ̀mí màtàgbẹ́ mi wà tún dáṣọ ayé mi lórúkọ Jésù àìkébé ni mo pọ̀ sí nínú ṣíṣe rẹ̀ àìní ògùn tàṣọ lọ àìkébé ni mo ta nínú ṣíṣe rẹ̀ àìní ògùn tàṣọ lọ bàbá tún ẹ̀mí màtàgbẹ́ dáṣọ ayé mi èyí ẹ̀mí mi màtàgbẹ́ ni mo bàbá tún dáṣọ ayé mi ní ẹ̀mí màtàgbẹ́ ni mo bàbá tún dáṣọ tí gbogbo tó yà tún ẹ̀mí màtàgbẹ́ dáṣọ ayé mi sẹ ayé wa tún ẹ̀mí mi màtàgbẹ́ dáṣọ tí gbogbo àwọn tó fi sọ lórúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè ayérayé tó ń nẹ́mí mímọ́ àti agbára ìdá sínú ayé mi bóyá lábẹ́ àkóso bó ti wò kó rí ní gbogbo ọ̀nà yá kí n bẹ̀rẹ̀ sí ní ṣe rere ju ti àtẹ̀yìnwá lọ kí n bẹ̀rẹ̀ sí ní rògbòrò ju ti àtẹ̀yìnwá lọ àṣírí ayọ̀ tó ga tó rògbòrò kó bẹ̀rẹ̀ sí jẹ́ tèmi ju àtẹ̀yìnwá lọ bóyá gbogbo ẹjọ́ yẹ kó yọ sọ̀rọ̀ kó nu ayé mi iná tó dàpọ̀ mọ́ra yá kó bẹ̀rẹ̀ sí yọ wọ́n sọ̀rọ̀ ní tipa ti kúkú kí ni àwọn kan tó wà nínú ayé mi tó yẹ kó nu ayé mi bóyá tipa ti kó bẹ̀rẹ̀ sí kó nu ayé mi pẹ̀lú iná tó dàpọ̀ mọ́ra nínú àwọn nǹkan tí mo ní tí sàwọn èrò mi gbogbo ohun tó bá yẹ kó yọ sọ́dún kó nu ayé mi iná tó dàpọ̀ wọ́n ọ̀yà kó bọ́ọ̀lù wọn kí gbogbo wọn kó di ohun tí àdìsẹ́ yóò dìde dànù láì kú síbi kankan
ayé mi yà kọ́ abẹ́ ṣe fọ́ ní ògbó ṣe fọ́ ní ògbó lọ ìṣe kọ́tọ̀ àmọ́ jẹ́ tègbó jẹ́ tègbó ìgbẹ́ kọ́tọ̀ mọ̀ jẹ́ tègbó jọ àní oyún rere àjọ mi akóso mọ̀ débi fún mi láì múra àkàndá ní orúkọ Jésù Kristi lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi akọ̀tún agbára àti náà gbọ́dọ̀ mọ́ obìnrin fún bàbá àní ní àmọ́yé ìlọ́pọ̀ ju gbogbo àwọn olùkọ́ tó bàbá tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbẹ́dá sọ ayé mi sẹ́ ní orúkọ Jésù bàbá tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbẹ́dá sọ ayé mi sẹ́ àní àmọ́yé ìlọ́pọ̀ ju gbogbo àwọn olùkọ́ tí mo ti lọ kọjá lọ bàbá tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbẹ́dá sọ ayé mi ní gbogbo ọ̀rọ̀ ya tún nẹ́ẹ̀mí àtàgbẹ́dá sọ ní orúkọ Jésù Kristi ọ̀yá àní ayé mi wà mọ́ fọ́ ní ògbó ti fọ́ ní ògbó lọ àní ayé mi wà mọ́ fọ́ ní ìṣeré bó ti fọ́ sí lọ àní ìṣeré àìkótó jà sí ọ̀fun mi lọ àìkótó mọ́ rògbò bó ti rògbò láti wà lọ àìkótó àbọ̀ ṣe bó ti rí lọ gbogbo oyún rere tí mo ní àkọ́bẹ̀sì débi fún mi láàmú ìyàkọ́dá ni àní gbogbo ara yẹn tí mo ní àkọ́bẹ̀sì dá fún mi láàmú ìyàkọ́dá ni sẹ́ yóò orúkọ Jésù Kristi gbogbo tó lè máa jẹ́ ìdíwọ́ àgbo tó lè máa jẹ́ ìdíwọ́ àtàkùn àbí ìdára fún mi láti bọ̀ lè mú kí àwọn oyún ìlànà kó wá sí mi sẹ́ àní kí ni mo ṣe ní akímọ́ rògbò mi lọ sẹ́ àìkó ti yọ sọ ti gbọ́ agbá tó fi jẹ́ lọ́rùn rẹ̀ àyè ti pàṣẹ kó yàgbọ́ ìsì yọ sọ náà àyè gbogbo àjọ ẹ̀kọ́ kó láyé àkọ́bẹ̀sì kó láyé ìyí dẹ́tọ̀ àkọ́bẹ̀sì wọ́n tàbí kó láyé mi àyè gbogbo ní àtàjọ́ àkọ́bẹ̀sì wọn kó láyé mi àyè ẹgbẹ́ mi àkọ́bẹ̀sì bọ́ọ̀lù gbogbo tó wà ní ayé mi láti wọn palẹ̀mọ́ kó pátá èyí kò ní mo jẹ́ ìwà ìdìnnà fún mi àyè ní àwọn kan tí mo ní ìyí dẹ́tọ̀ àkọ́bẹ̀sì bọ́ọ̀lù àyè láti mọ orun dàgbà wáta àyè gbogbo tó ẹ̀kọ́ tó wà ní ayé mi gbogbo tó ẹ̀kọ́ kó láyé mi àti ní mo ṣe ìdíwà ìdìnnà fún láti mọ ṣeré láti mọ gbòòrò ní ti ṣeré mi bàbá ẹ̀yà tó ní ẹ̀gbà tàbí aṣọ ayé mi ṣe àyè tó yà kébè mọ ṣeré bó ṣeré lọ àyè kébè bó ṣeré lọ gbogbo àrà rí ayé mi ṣe àkọ́bẹ̀sì mi nínú àkọ́bẹ̀sì ti dé àkọ́bẹ̀sì wá sí mi ṣe báyìí gbogbo ilé tí mo ní àkọ́bẹ̀sì ibi fún nípa bàjá ṣe bàbá tó ní ẹ̀gbà tàbí aṣọ ayé mi èyí ní ẹ̀gbà tàbí gbogbo ìgbà tó aṣọ mi ẹ̀yà tó ọ̀dá aṣọ ayé mi ṣe gbogbo tó bá yẹ kókó ní ayé mi ṣe ẹ̀yà àníyàn orúkọ lè mọ jẹ́ ìdíwà mi jẹ́ àti nẹ́tọ̀ àpọ̀ yàfi kó ní ayé mi ní nẹ́tọ̀ àyàfi mọ kó lẹ́mi kọ́bẹ̀sì mọ kó ní ayé mi kó lójú ọ̀rọ̀ mi pátá àti kó ní ayé mi àti kó ní ọ̀rọ̀ mi lórúkọ Jésù bá tó ní agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá tún lẹ́mí mímọ́ àtàgbàdà sọ ní àmọye ìlọ́po ọ̀yá túnbọ̀ sọ méjì ẹ̀rù iná àti ara àti apáta àdìgbòlò nínú rẹ̀ jù tàti wá lọ láti mọ kọlù láti mọ lò láti mọ jónu pápátá gbogbo tó lè mọ pé ní ìdíwọ́ ìdènà àtakò àbí ìyọlẹ́nu fún ayé mi láti mọ ṣeré láti mọ orógolo àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti dẹ́gbọ́n ni mo béèrè fún ọlọ́run ayérayé o ìyá túbọ̀ tún nẹ́ẹ̀mí mi má dàgbàdà sún ayé mi ní àmọye ìlọ́pọ̀ ju gbogbo àwọn olóògùn tí mo ti lò kọjá lọ túbọ̀ tún nẹ́ẹ̀mí má dàgbàdà sún ayé mi sẹ́ àyídá àmọye ìlọ́pọ̀ ju gbogbo àwọn olóògùn tí mo ti lò kọjá lọ bàbá ní orúkọ Jésù nínú ẹ̀yà kí mo tó wá di àpáta ti gbòòrò èyí ní àtàjọ olùkọ́ pátá nínú rẹ̀ àyíkí mo tó wá di àpáta ti gbòòrò èyí ní àtàjọ olùkọ́ pátá nínú rẹ̀ àyí láti mọ kọlù láti mọ lòló láti mọ jòrò tó èyí kí tó bá kọlù ẹ̀yà kọ́mọ fọ́tútù àyí gbogbo tó yẹ kó kọlù ayé mi gbogbo ìṣẹ́ tó yẹ kó jẹ́ sí ayé mi àyí gbogbo tó yẹ kó kọlù ayé mi àyí gbogbo ìṣẹ́ kó jẹ́ sí ayé mi àyí tó lè bọ́ ìṣẹ́ ìjọba ìjìnlẹ̀ fún báyìí ṣeré rẹ̀ olúwa àyí tó fún dẹ́gbẹ̀ àtàgbẹ̀rẹ̀ aṣọ bíi àpáta ti gbòòrò nínú rẹ̀ àyí tó tún dẹ́gbẹ̀ àtàgbẹ̀rẹ̀ aṣọ bíi àpáta ti gbòòrò àtàjọ rẹ̀ àyí láti mọ kọlù wọ àyí ti mọ lòló àyí ti mọ jòrò tó láti mọ iṣẹ́ wọn tó ti wá ti kókò ní orúkọ Jésù bàbá àyí tún dẹ́gbẹ̀ àtàgbẹ̀rẹ̀ aṣọ ayé mi sẹ́ nínú rẹ̀ àtọ̀ sọ bíi àpáta ti gbòòrò ní àtàjọ rẹ̀ àyí láti sọ bíi àpáta ti gbòòrò ní àtàjọ rẹ̀ àyí láti mọ kọlù láti mọ lòló láti mọ jòrò pátá àyí gbogbo ohun tó bá kọlù àyí tó bá kọlù kó orúkọ mi àyí láti mọ kó láti mọ lòló láti mọ kọkọ àyí gbogbo ti sítí náà dàrí gẹ́gẹ́ àyí gbogbo ẹnikẹ́ni tó wù tó yẹ kókò ní ayé mi àyí gbogbo ohun tó yẹ kókò ní ayé mi àbí náà kò sí mi olùwàtún dẹ́gbẹ̀ àtàgbẹ̀rẹ̀ ayé mi aṣọ bíi àpáta gbòòrò ní àtàjọ rẹ̀ pátá láti mọ kọlù wọn láti mọ lòló láti mọ rojo àyí láti mọ kó tiẹ̀ sẹ́yìn pátá àti ẹnu kó fẹ́ẹ́ mi sẹ́yìn pátá tó wá pátá bàbá tún dẹ́gbẹ̀ àtàgbẹ̀rẹ̀ aṣọ ayé mi sẹ́yìn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èyí dẹ́mi mi máa ti agbára rẹ̀ dà bàbá tún wọn dá sun ayé mi ní àmọye ìlọ́po tí gbogbo àtàwọn gbàgbà tó fi hàn tún dẹ́mi máa tàgbà dá sun ayé mi ní àmọye ìlọ́po ọ̀yà nínú rẹ̀ wá túbọ̀ sọ fi di ẹ̀rù ńlá àti jìnnìjìnnà nínú rẹ̀ ìtí gbogbo tí ń ṣe ẹ̀rù gbogbo àti jìnnìjìnnì mi ìjẹ́ pé gbogbo àní àwọn tó yẹ kó kó òun ayé mi kí n tó sọ pé jìnnà àwọn fúnra wọn ó ti palẹ̀ wọn láti jìnnà sí ayé mi gbogbo tó yẹ kó kó òun ayé mi láì ṣe làálàá kankan fúnra wọn àní wọ́n ti mọ sáyà lóko òun ayé mi yẹn gbogbo àwọn èmi ìdìbò ìdìnnà àtakò gbogbo rere ni bẹ́ẹ̀ ni àìlúlù àwọn ẹrù gan tí mo ní àwọn kan tí mo ní gbogbo tó yẹ kó jẹ́ rú dànù àní ìṣẹ̀lẹ̀ tó mọ̀ jẹ́ àìjọ́sílẹ̀ tí gbogbo fi mọ orí jẹ́ rú dànù yóò fi bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí bàbá tó ń lẹ́mìí mímọ́ àtàgbàdà sọ ẹ̀yẹ mi sọ́bi ti ẹ̀rù ńlá àti jìnnìjìnnà nínú ẹ̀ pàpàtà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àní nínú rẹ̀ tó nẹ́ẹ̀mí mímọ́ àtàgbàdà àti wá lọ ọ̀yà tó nẹ́ẹ̀mí àtàgbàdà sínú ayé mi àti
tó wà lọ ìdẹ́ mi àtàgbà àdìbò mi ní àmọ́ èlò pọ̀jù gbogbo àwọn yòókù tó wá tún jáde tó wà lọ ẹ wá sọ mi di ẹrù ńlá wá sọ mi di ìjìnlẹ̀ náà nínú rẹ̀ sọ mi di ẹrù ńlá àti ìjìnlẹ̀ náà pátá ní orúkọ Jésù rẹ̀ àti gbogbo àwọn yòókù tó wá sọ mi di ẹrù ńlá àti ìjìnlẹ̀ náà pátá ní orúkọ Jésù ya gbogbo àwọn tó yẹ kókó ní ayé mi gbogbo àjọ yẹ kó jìnà sí ayé mi gbogbo àjọ yẹ kí n yẹra fún àní orúkọ Jésù rẹ̀ àìláìsè láàláì àmú gbogbo àríkà wọn gan fún àwọn kọ́bẹ̀sì sáì jìnà sí ayé mi àríkà kọ́bẹ̀sì jìnà kó ní ayé mi kọ́bẹ̀sì kó ní ayé mi sẹ́ àríkà kọ́bẹ̀sì sáì jìnà kó ní ayé mi àríkà pẹ̀lú nẹ́tọ̀ dàpọ̀ máa àyè orúkọ Jésù rẹ̀ ya sọ mi di ẹrù ní àti ìjìnlẹ̀ nípa pátá nínú rẹ̀ bàbá rẹ̀ mọ́ olúwa tó ń dẹ́ mẹ́ta sọ mi di ẹrù láti ìjìnlẹ̀ nípa pátá àyè gbogbo àyè ohun tó yẹ kó kó ní ayé pátá àyè gbogbo àwọn ìdílé tó yẹ kó wà ní tó wà ní ayé tó yẹ kó kó ní ayé pátá àyè pẹ̀lú orí ayé pẹ̀lú tó wà yà kọ́bẹ̀sì kó ní ayé tí wọ́n bá tó fi jẹ́ lọ́rùn bẹ́ẹ̀ nínú àwọn ẹrù mi àyè gbogbo tó yẹ kó dàbí àníṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ àti gbogbo yóò mọ ìlú rẹ̀ àkọ́bẹ̀sì ẹ̀ báyìí àkọ́bẹ̀sì ẹ̀ báyìí sọ mi di ẹrù náà àti ìjẹ́rẹ́ wa ti wá tó fi jẹ́ lọ́rùn ọ̀yà tó ń nẹ́ẹ̀mí mímọ́ àtàgbàdá tó yé mi ní àwọn èèyàn lọ́kùnrin bá ti wọ́n tó ń nẹ́ẹ̀mí mímọ́ àtàgbàdá tó yé mi ní àwọn èèyàn nínú ọ̀pọ̀ àwọn èèyàn àwọn ojú kòtò lórúkọ Jésù ní àtúntò rẹ̀ tó wá di ẹrù náà àkejì jìjìnlẹ̀ pátá ní orúkọ Jésù pèsè àyìnlá tí mo bá ní gbogbo ṣe bí bá ti gbogbo jẹ́ gbogbo ṣe bí gbogbo àtàkùn ìlú láti lórí ayé mi mọ́. A gbé àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi àwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayé rẹ tún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ dá sínú ayé mi gbogbo ọ̀nà tún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ dá sínú ayé mi tí gbogbo agbára tó fi ń jọ́nà lónìí ọ̀yá òkú ayé mi kọ́bẹ̀ sì di gbígbà fún pátá kọ́bẹ̀ sì di ilé òfin mi pátá nínú ayọ̀ àlàáfíà tẹ̀mígbà àti ìtura rẹ láì múni àkàndá ní gbogbo ọ̀nà ìṣeré ayọ̀ kó tó wọ́n jẹ́ tèmi ní gbogbo ọ̀nà tí wọ́n bá ti fi jọ́nà gbogbo kí tẹ́tọ̀ mi wà àkọ́bẹ̀ sì di gbígbà fún pátá láì kù sí ibi kankan bàbá tún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára dá sínú ayé mi ìjẹ́ pé kì yóò sí ìjọba àbí agbára àbí ìgbìmọ̀ kan àbí ènìyàn kan àbí ohun kan tó lè ṣe ìdíwà bìjìnà fún mi láti lè gbàgbọ́ ẹ̀tọ́ ìpadà pé nínú ayọ̀ àlàáfíà tẹ̀mí gógùn ìbí sì ti mọ rí wọn lò pẹ̀lú bàbá tún nẹ́ẹ̀mí àti agbára dá sínú ayé mi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù rẹ̀ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ ni mo bèrè fún ní àkótó bàbá dá sórí ayé mi ẹ wá tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára sórí ayé mi tó láti wọn lọ àyè gbogbo àwọn olówó tí mo wá tún nẹ́ẹ̀mí àtàgbára sórí ayé mi tó yọ ní orúkọ Jésù ló ṣe ẹ̀yà gbogbo tí ṣe ọgọ́ mi àgbo tí ṣe tọ́ mi àgbo tí ṣe pé mi ní orúkọ Jésù pátápátá lẹ́ẹ̀kọ́ ẹ̀kọ́ àgbo ẹ̀kọ́ tí gbà fún ọ̀dà ní orúkọ Jésù ló ṣe àgbo tí ṣe ọgọ́ mi àgbo tí ṣe tọ́ mi pátápátá lẹ́ẹ̀kọ́ ẹ̀kọ́ bọ̀ ní orúkọ Jésù àkójú bàbá ní orúkọ Jésù láìpẹ́ ẹ̀kọ́ sẹ́ àìtẹ̀lẹ̀ tẹ̀lé àgbo ẹ̀kọ́ tí bàbá ní orúkọ Jésù àìlọ́wọ́ yóò dákójú bàbá mi àìgbó pa àwọn tẹ̀sán bàbá fún ẹ̀sìn kàmí láti mọ̀ dẹ́tọ́ bàbá ní orúkọ Jésù ló ṣe ìyàtọ̀ nẹ́ẹ̀mí mímọ́ àtàgbà sọ ẹbí ní àmọ́ ìlọ́pọ̀ tí bàbá tó fi jọ́lọ́run náà ìjẹ́ pé àìkú yóò ṣú ìdìwọ́ àbí ìdènà àbí àtàkùn kọ̀ọ̀kan fún mi mọ́sẹ̀ àì láti mọ olóògùn yẹn láti mọ ṣeré láti mọ gbẹ̀rẹ̀ olóògùn nínú àyàtọ̀ bá tẹ̀lé gbogbo bàbá tó nẹ́ẹ̀mí àtàgbà dá sọ ayé mi sẹ́ ẹ̀yìn nẹ́ẹ̀mí àtàgbà mo bá tó wọn dá sọ ayé mi èyí nẹ́ẹ̀mí mímọ́ àtàgbà mo bá tó wọn dá sọ ayé mi ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù gbogbo tí ṣọ̀kan mi ẹ̀tọ́ mi pè mí rí àìmọ́ bàtà gbogbo àkójúgbà fún láti rí àkọ́bẹ̀ tí ma fún ẹkọ́ sí mọ̀ jílò fún nínú àyàtọ̀ bá tẹ̀lé gbogbo àìgbópa àwọn tí pé àjọ ìdòmìnira àkọ́bẹ̀ sí dáhùn padà fún tètè nípa bá tó fi ọlọ́run rẹ̀ àyà àmúyẹ àkọ́dá ní gbogbo tó àyè bọ́ jẹ́ ìkónira kó tó rò ní àyè ojú ṣe àyè ìdẹ́tọ̀ àgbé ọ̀gbìn wọn mi kọ́bẹ̀ sí gbogbo kọ́bẹ̀ sí palẹ̀ wọn mọ́ igbó tó ní mọ́ jẹ́ ìjùwà bí nàìjíríà ìdẹ́tọ̀ náà bá yà kọ́bẹ̀ sí palẹ̀ wọn mọ́ àkọ́bẹ̀ sí gbọ́ sí gbìnà dànù ńlọ́bẹ̀ sí gbìnà ní orúkọ ojú ṣe àrígbìyà àríkójọ pátá ti gbogbo ẹnikẹ́ni tó wà ní ayé bá gbogbo tó wà ní ayé bá tó lè mọ́ kí àríkọ́mọ́sí kọ́mọ́ gbogbo bí àti àwọn tó kọ́mọ́ ti bá fún mi àpótí mọ́ ti lò fún mi pàgbà tẹ̀lé àyè lẹ́fẹ̀ẹ́ lórúkọ ojú bá tún ẹ̀mí mímọ́ àtàgbẹ́dá sọ ayé mi àti gbogbo àtọ́jú ní àmọ́ èyí lọ́pọ̀ ju gbogbo àwọn dóògùn tí mo ti lọ kọjá lọ ìgbà pàtó fi lọ́rùn ni. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára ẹ̀dá sínú ayé mi tí gbogbo tó fi ń jọ́ lọ́rùn ni ayérayé ẹ̀yà ilẹ̀ ìbísí ayọ̀ tó ga tó lógo jùlọ kọ́mọ mú wá fún mi ìkórè tó kí wọ́n pọ̀pọ̀ ìbùkún ògo ọlá àti wàásù tóbi àtàgbára rẹ̀ ìtíkọ̀lẹ́gbẹ́ tí òògùn lójú wọn ànító àyàpọ̀ tó bẹ̀ jẹ́ kò sí wàá kébìyè sí ní kó wọn ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ànító àyàpọ̀ tó bẹ̀ jẹ́ kò sí láti gbà wàá kébìyè sí ní kó wọn nítorí pé kíni ìwọ ọlọ́run ológo tó ní ògo ẹ̀yà gbogbo ohun tó bá yẹ kó àkóònù ayé mi gbogbo ẹ̀jẹ̀ kó kóònù ayé mi kí n má bàa sí rí ìdíwọ́ àbí ìdílé àbí àtakò láti mọ kóòrè ayọ̀ àbí ìdíèrè ayọ̀ láti mọ ojú àwọn ìkórè yẹn lò láti àfẹ́ olúwa gbogbo wọn kí wọ́n yọ sọ̀rọ̀ kóònù ayé kí wọ́n gbiná dànù kóònù ayé mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo bèrè bàbá ẹ̀yà tó wọ́n ní adá tó láyé mi ẹ̀yà tó nẹ́ẹ̀mí mímọ́ àtàgbẹ́dá sọ yé bàbá àyè mo bèrè fún agbára àti nẹ́ẹ̀mí rẹ túbọ̀ wá tóbi ní orúkọ tí yà tó nẹ́ẹ̀mí mímọ́ àtàgbẹ́dá sọ yé mi ní orúkọ Jésù Kristi àyè tí gbogbo agbá tóbi ní orúkọ tó ṣe ilẹ̀ àìkọ́wọ̀ mi ìbísí àtọ́ka tó lóògùn tó lẹ́gbẹ́ tó lè wà fún mi ṣe ìkọ́
ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ èyí tó pọ̀pọ̀ ìbùkún ògo ọlá àti bí a ṣe ń ṣe rere ṣe àṣírí àtọ́ka tó lè gbé tó lójú wọn ni àìkébẹ̀ sí ní kọ́ wọn báyìí àìkébẹ̀ sí ní kọ́ báyìí àìkébẹ̀ sí kọ́ báyìí tọ́pẹ̀ tẹ́ ìkòrò sílẹ̀ ti bá ní orúkọ tí ó sọ̀rọ̀ sí ògo tẹ́kẹ́ lórí òní àwọn orílẹ̀-èdè oṣù rẹ̀ àṣírí ẹ̀kọ́ oṣù rẹ̀ àdìpẹ́ ní àìkọ́bẹ̀ sí bá láti mọ orí àwọn ògo láti mọ onímọ̀ sí láti mọ gbé sílẹ̀ ní orúkọ Jésù nígbà àdìtọ́ ẹ̀mí mi ń bàtà gbájá fún ayé mi sẹ́ ilẹ̀ kọ́ mọ̀ mú bìsẹ̀ tọ́ka tó lówó jọ àwọn sẹ́ àní orúkọ Jésù ìkọ́ àyè tó lè gbé tó lówó tọ́ka tó lówó tóbi jọ àgbègbè tí kọ́ ọmọ kọ́ bá ju bàbá tóbi jọ lọ́rùn ni àní àjọ ìṣọ́ra ìjọ àdìsẹ́ wà ní àpọ̀ àti tó bẹ̀ jẹ́ kùrù sílẹ̀ ti bá débi wípé kíni àdìsẹ́ ní gbogbo ọjọ́ èmi nínú ayọ̀ àtàbàjẹ́ mi gógó àní bí ó ti mọ jàǹfààní rẹ̀ àgbéyọ̀pọ̀ ayọ̀ tí mo sì mọ jàǹfààní rẹ̀ pẹ̀lú orúkọ Jésù lórí sẹ̀ ìjẹ́pẹ́ ayé wọ́n ti mọ yí padà tó gbósùn mọ́jẹ́ tí wọ́n lọ́wọ́ aláyọ̀ ẹ̀yà gbogbo agbára àtijọba àti ẹ̀mẹ́ àti gbogbo ènìyàn yòókù òkọjẹ́ àti yòókù tó àdégbé jẹ́ ìdíwà tìjọ kọ́ta ẹ̀yà kò gbìnrin ẹ̀rọ bá di orúkọ Jésù sẹ̀ àìkó sí yọ̀ọ̀sà àdúgbò náà ẹ̀kọ́ àìkó gbìnrin ẹ̀rọ bá di orúkọ àìkó ti yọ̀ọ̀sà àdúgbò pátá yóò orúkọ Jésù àní ilé mi ní bàtà bá sọ ayé mi sẹ̀ ẹ̀yà di orúkọ Jésù sí àkọ́tún ilẹ̀ kọ́bẹ̀ sí mo bìyà ẹ̀kọ́ ẹ̀kọ́ bẹ̀ sí ní oko ìjẹ́ pé àní yóò sí ènìyàn kan agbára àbíjọba kan abẹ́mi kàbí ohun wọn ìtúrò ìṣèjú àti gbogbo tó lè mọ jẹ́jú àbí nàbẹ́ àtàkùn àbẹ́ ènìyàn tó lè mọ jẹ́jú àtàkùn ìgbọ́ ọmọ ìṣẹ́ àìgbogbo wọn àìkú ti yọ sọnù àìkú ti sẹ́yìn bàbá yàrá tó dẹ́mi bàtà bẹ́ẹ̀ dàtọ̀ ayé mi ìdẹ́mi bàtà bẹ́ẹ̀ mo bá tún ọjà sọ èyí tó bá tó fi jọ lọ́rùn lórúkọ yẹn kó yẹ yọ àkọ́kọ́ ti gbogbo lọ́pọ̀lọpọ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta. Ọlọ́run mo ń fẹ́ ìrírí agbára rẹ àti ọ̀rọ̀ àṣẹ rẹ nínú ayé mi súre àṣẹ agbára rẹ sínú ayé mi sọ̀rọ̀ agbára àṣẹ rẹ sínú ayé mi ọ̀yá ìdákẹ́rọ́rọ́ kó dé bá ayé mi lọ́wọ́ gbogbo tí ń ṣe ìjì àti rúrú òkun bọ́ dáadáa. Ọlọ́run súre àṣẹ agbára ọ̀rọ̀ rẹ sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ agbára ọ̀rọ̀ rẹ sínú ayé mi ìdákẹ́rọ́rọ́ kó dé bá ayé mi lọ́wọ́ gbogbo tí ń ṣe ìjì àti rúrú òkun ètò túmọ̀ sí pé kí ni gbogbo ohun tó fa ìjì àti rúrú òkun sínú ayé mi pátápátá kó ṣègbè dànù kó di yíyọ sọnù ìgbà tí yọ̀nà tó di yíyọ sọnù kó nu ọkọ̀ tí wọ́n jù sínú omi ní ìdákẹ́rọ́rọ́ sí tó dé bá ọkọ̀ àti gbogbo àti ìsinmi ayọ̀ dé bá ọkàn gbogbo àwọn tí wọ́n bẹ nínú ọkọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé èrè rẹ pẹ̀lú àṣẹ agbára ọ̀rọ̀ rẹ ní gbogbo ìfọ̀ yà sùsù ayé mi súre àṣẹ agbára ọ̀rọ̀ sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ agbára ọ̀rọ̀ sínú ayé mi ìdákẹ́rọ́rọ́ tó ga tó tóbi jù yà kó dé bá ayé mi sẹ́ àní lọ́wọ́ gbogbo tí ṣe ìjì àti gbogbo tí ṣe rúrú mi òkun èyí tí mo kí ayé mi àṣìṣe mi àríkọ́bọ̀ fi bálabàlá kọ́ ẹ pé kí ni kí n mọ̀ ṣiṣẹ́ bí aláìṣiṣẹ́ bí ọ̀lẹ àyè kí n mọ̀ ṣiṣẹ́ kí n mọ̀ làkójọ kí n mọ̀ ṣiṣẹ́ kí n mọ̀ jẹjẹ ìrírí àyè kí n mọ̀ ṣiṣẹ́ bí erí kí n mọ̀ jẹjẹ ìrírí Olúwa àyè súre sọ̀rọ̀ àṣẹtágbá sínú ayé mi ìdákẹ́rọ́rọ́ àríkọ́dé bá ayé mi kó lọ gbogbo tí ṣe ìjà àti rúrú mi òkun èyí tí ń já ayé mi tí ń já iṣẹ́ mi lógun èyí tí èmi fi lé bá tí fi lé àkójọ orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ náà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù rẹ̀ sí mo béèrè fún ìrè àṣẹ agbára ọ̀rọ̀ rẹ bàbá ní orúkọ ṣe àṣùrè àṣẹ agbára rẹ sínú ayé mi sẹ olú àní sọ̀rọ̀ àṣẹ agbára rẹ sínú ayé mi ní orúkọ Jésù rẹ sẹ bàbá àní mo béèrè fún ìrè rẹ sẹ pẹ̀lú àṣẹ agbára rẹ bàbá ṣùrè àṣẹ agbára rẹ sínú ayé mi ọ̀yà sọ̀rọ̀ àṣẹ agbára sínú ayé mi sẹ ní orúkọ Jésù rẹ sẹ tẹ̀lé sáré sẹ ọ̀yà ìdákẹ́rọ́rọ́ kó dé bá ayé mi kó dé bá aṣẹ kó dé bá aṣẹ ọ̀ṣàṣùjọ mi sẹ àìkí lọ́wọ́ gbogbo tí ń ṣe ìjì àti gbogbo rírun omi òkun ni àìtó ayé mi làbí tó sọ mi jẹni tí ń ṣe bí aláìmọ̀ṣe àìtó sọ mi tó ń ṣe bí ẹni tó ń jẹjẹ rere àìtó sọ mi jẹni tí ń ṣe tó lákòjọ tó ń léfà tí ò tó ń lé tí ọba àní lórúkọ Jésù oríṣi ọ̀yà àìsúre àìyàṣẹ agbára ọ̀ṣun ayé mi ọ̀yà sọ̀rọ̀ agbára ṣe olùdarí ìṣọ́ ẹ̀mí ṣe ọ̀yà àìkí gbogbo tí ṣe èṣe àìkó gbàdàkẹ́rọ̀ àìgbogbo tó ń pàṣẹ àìkó yọ sọ̀rọ̀ kó dárí pátá àìdàkẹ́rọ̀ kó dé bá ayé mi kó lọ bó ti ṣe ìjà afẹ́fẹ́ líle àìdàkẹ́rọ̀ kó dé bá iṣẹ́ ìṣẹ́ ìṣọ́jọba ẹ̀mí ẹ̀mí bó ti sáfẹ́ jà afẹ́fẹ́ líle ọ̀yà àìtẹ̀síwájú rẹ̀ dàgbà sórí kó bẹ̀ ṣe tèmi ṣe àṣírí tó dájú kó bẹ̀ ṣe tèmi ṣe ìgbé kó bẹ̀ ṣe tèmi ṣe ní orúkọ Jésù yà kó bẹ̀ ṣe ṣe èyí àtìdáwọ́ àtìdáwọ́ àti gbogbo mọ́ àìláti mọ̀ ṣe láti mọ̀ kọjá láti mọ̀ gbéga láti mọ̀ dúkà láti mọ̀ ṣe ní orúkọ Jésù nga súre sọ̀rọ̀ àti agbára ìṣúná yé mi orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù táàdúrà tó bá sá ti nítumọ̀ sí ọ wò sá ti mọ̀ gbàfẹ́ mi fọ̀rọ̀ lẹ̀ kéjì dandan ni kó nítumọ̀ sí ọ ọkàn rẹ̀ pé sọ tí kan lè mi ni pé dandan ni mo fẹ́ kí àdúrà ẹ̀kọ́ lápá inú ayé rẹ̀ tó pé kí o ṣoríire kí n ṣoríire kí n bá ti jẹ́ nọ́mbà 1 àwọn tí wọ́n jẹ́rìí sí ògo Ọlọ́run kí wọ́n náà kọ́ jẹ́ nọ́mbà 2 èyí tí ń jẹ́ ìwúrí ti tèmi nìyẹn káwájọ jẹ́ aláǹkó olóríire ẹlẹ́rìí ayò ògo lójoojúmọ́ nínú ọ̀tún lójoojúmọ́ sọ̀rọ̀ tó bá ní kò ní ìtumọ̀ sí ọ kìí ṣe túláàsì ìwọ láti mọ gbà fún mi ọlọ́gọ̀gọ̀ mẹ́rin kankan ní túláàsì ó ní ikú ní iyè ní kálukú ẹyàn tó bá fẹ́ yí mọ́ra ní pé ẹyàn iyè òun gbogbo mẹ́rin kan ní túláàsì
so káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa súre sínú ayé mi, sọ̀rọ̀ àṣẹ tágbára rẹ sínú ayé mi ní gbogbo ọ̀nà lábẹ́ ẹ̀kọ́ bó ti wò kó rí yá gbogbo tí ń ṣe ìjì àti ẹ̀fúfú afẹ́fẹ́ líle kó gba ìdákẹ́ rọ́rọ́ lórí ọ̀rọ̀ ayé mi, lórí iṣẹ́ mi, lórí gbogbo ìṣẹ̀jẹ̀ nǹkan pátá yá kí n bẹ̀rẹ̀ sí ní gbọ́ọ̀rọ̀ nínú ṣíṣe rere, kí n bẹ̀rẹ̀ sí ní gbọ́ọ̀rọ̀ nínú ṣíṣe àṣírí ayọ̀, nínú iṣẹ́ ìṣẹ́ṣẹ́ ọjọ́ mi ni gbogbo tí ń ṣe gbogbo tó ní láti ṣe lórí kọ́ bẹ̀rẹ̀ sí jẹ fún, kọ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ fún báyìí gbogbo tó yẹ kí n ti lọ́jọ́ pé tí ì ní ọ̀yá kọ́ bẹ̀rẹ̀ sí jìnnì fún nípa gbàdá àṣẹ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ó béèrè fún ìre rẹ yàtọ̀ tẹ̀lé bàbá súre sún ayé mi pẹ̀lú àṣẹ àtàgbára rẹ ó yà sọ̀rọ̀ àṣẹ àtàgbára ẹ̀ṣọ́ mi ti gbọ́ àwọn àti òfin dọ́lọ́ rẹ àti súre sún ayé mi pẹ̀lú agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ àti sọ̀rọ̀ àṣẹ àtàgbára ẹ̀ṣọ́ mi ní orúkọ Jésù Kristi. ó yà àní gbogbo tí ṣe ìṣì àní oríṣẹ́ òṣèlú ìjọba yà kọ́ gbàdá kẹ́lọ́rọ̀ ó yà àní ìgbà àyípadà rẹ yà kó jẹ báyé kó dé bá ṣe òṣèlú ìjọba wà lóko àní gbogbo tó nira fún láti mọ̀ ṣe wáyà kọ́ bẹ̀ sí jùlọ fún láti mọ̀ ṣe báyìí gbogbo àkọ́jọ́ àní tó nira fún láti mọ̀ ní àní kọ́ bẹ̀ sí jùlọ fún láti mọ̀ ṣe báyìí àní ìgbéga kọ́ bẹ̀ sí ṣe gbogbo náà bá gbogbo ti wò ní àyè tó ní afúnlẹ̀ ṣe nínú ayọ̀ àtàkàtà bí kò orúkọ Jésù ṣe àkébẹ̀ kébẹ̀ sí ní pọ̀ nípò kan àkébẹ̀ sí ní àkójọ rere àkébẹ̀ sí ní tẹ̀síwájú rere àkébẹ̀ ní dàgbàsókè rere àyíkó gbà rere tí bẹ́ẹ̀ àkọ́bẹ̀ sí bí wàá ṣùgbọ́n ṣe àyíkó rere tí wọ́n ní àyíkọ́bẹ̀ sí jíbi fún ní pàgbàṣẹ láì mú ìyàkọ̀ dání ògo àyíkọ́bẹ̀ sí lọ́fún láti mọ́ ní orúkọ Jésù ṣe bàbá súre sún ayé bàbá rẹ̀ mọ́ ẹ̀yà sọ̀rọ̀ àtàgbàrà sún ayé mi ẹ̀yà sọ̀rọ̀ àtàgbàrà sún ayé mi àyà sọ̀rọ̀ àtàgbàrà sún ayé mi ẹ̀yà gbogbo tí ṣe èjì pàpàtà àyíkó sọ̀rọ̀ sí ìjọba ìdáwọ́ ní gbogbo àyíkọ́ gbàdá kẹ́rọ́rọ́ ẹ̀yà pàpàtà orúkọ Jésù ṣe ọrùn gbogbo tó nira fún láti ṣe ni gbogbo tó nira fún láti nílò àti gbogbo tó nira kó àìkóyọ tó nira fún láti kójọ ni àyẹ̀wò tó nira fún láti kójọ àkọ́bẹ̀ sí jùlọ fún láti kójọ àkọ́bẹ̀ jùlọ fún láti kójọ gbogbo olú rẹ tí mo ní àkọ́bẹ̀ sí jùlọ fún láti mọ bí bẹ́ẹ̀ àti gbogbo àrẹ tí mo ní àkọ́bẹ̀ sí jùlọ láti mọ gbé ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù wọn súrò sún mi àìsúrò sún ayé mi sọ àtàlẹ́ sún ayé mi ẹ̀yà kí gbogbo tí ń ṣe ìjì pọ́tà àdìkọ́ gbàdá kẹrọ́rọ́ àdìkọ́ ayé mi lórúkọ Jésù ẹ̀yà súrò sún ayé mi sọ àtàlẹ́ sún ayé mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Mo gba ìre àṣẹ agbára Ọlọ́run sínú ayé mi. Mo gba ìre àṣẹ àti agbára Ọlọ́run alààyè sínú ayé mi. Ó yá gbogbo tí ń ṣe ìjì láyé mi, gbogbo tí ń ṣe ìjì ní iṣẹ́ mi, gbogbo tí ń ṣe ìjì nínú iṣẹ́ ìránṣẹ́ mi, gbogbo tí ń ṣe ìjì ní ohunkóhun kan tí ṣe tèmi, ìwọ ló mọ àwọn kan tí ń bẹ níwájú rẹ tó já àwọn kan tó ní bíi ẹgbà ìdákẹ́ rọ́rọ́ gbogbo ohun tó nira tó ṣòfin láti ṣe bíi gbogbo ẹtì rọ̀ fún láti mọ̀ ṣe báyìí gbogbo tí ṣògo mi mo gbà padà gbogbo tí ṣètò mi mo gbà padà gbogbo ẹtì ìpínlẹ̀ àti tó ń bẹ ní káwọ́ yín lórí aré ẹ̀bẹ̀rẹ̀ dáhùn padà fún mi tèlè láì mú ní àkàndá ní ògo tó yẹ káwọn ọ̀dà sàjọ́ bẹ̀rẹ̀ sí lóbi tí mo rí lónìí àmọ́ bẹ̀rẹ̀ sí gbogbo ẹ̀lú gbogbo àgbọ̀ padà tí mo bẹ̀rẹ̀ sí gbogbo wọn tó gba ogún mi ni ara rere ayé mi ọbẹ̀ tí wàá sì mú ṣe fún mi oyún rere tí mo ní ọbẹ̀ tí dìbì fún mi láì mú ní àkàndá ní gbogbo ìjì gbogbo afẹ́fẹ́ gbogbo ohun tó ń pa ìdájọ́ ẹ̀yà ẹgbàdàkẹjọ́ ẹ̀ṣọ́gbìdànù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbọ́gba ire àti àṣẹ àti ire ọ̀gbọ̀n Ọlọ́run láti orí tèmi wá ní orúkọ Jésù Kristi àdìgbọ́gba ire Ọlọ́run alààyè àṣẹ àtàgbọ́n Ọlọ́run àìsàn ìbí ní orúkọ Jésù Kristi ìyá gbogbo tí ṣe ìjì àìgbogbo tí ṣe fúnfún nílé àìgbogbo tí ṣe èyẹ yóò kó òkòrò jẹ àbí òkòrò jẹ àì tó ṣe ìdíwọ́ àbíjẹ abẹ́ àtàkùn àìfún láti mọ ṣúrí àti mọ rògbò ní orúkọ Jésù ìyá ẹgbà ìdàkẹ́jẹsẹ àṣẹ ní okùnṣẹ ẹgbà ìdàkẹ́jẹ àkẹ́kọ̀ọ́ ní pátápátá àṣẹ kọ́lórí ayé mi mọ́ ní orúkọ Jésù àyẹ ẹjọ́ sọnù àyẹ ẹgbà ìdàkẹ́jẹ ní orúkọ Jésù Kristi àyẹ pẹ̀lú òrè àti àṣàgbọ́n Ọlọ́run àti orúkọ Jésù ní orúkọ tí Jésù Kristi lọ́sàrẹ́sì ìyá àyẹ̀kọ́ gba ògo mi àyẹ̀kọ́ mọ̀ gbà padà àyẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣòro àyẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní rọ̀gọ̀nù àyẹ̀kọ́ tí ṣe àìtọ́ mọ̀ gbà padà ìyá gbogbo èyí tí ìpín àti ètò ìbẹ̀rẹ̀ àwọn yẹn lórí àárẹ̀ mọ̀ pàṣẹ ní orúkọ Jésù ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀ dá padà fún mi sẹ́ lórí àárẹ̀ mọ̀ pàṣẹ ní orúkọ Jésù ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀ dá padà fún mi sẹ́ ní orúkọ Jésù Kristi ìyá àyẹ̀gbogbo tí ṣògo mi àyẹ̀gbogbo tí ṣògo àwọn alágbàtà kó tó ti àwọn gómìnà mọ̀ gbàgbà báyìí orúkọ Jésù Kristi àyẹ̀gbogbo ojú rere tí wọ́n ní àmọ̀bẹ̀ sí bí wọ́n ní àtàkà gbogbo àárẹ̀ inú mi àmọ̀bẹ̀ sí gbé wọn sí àtàkà àyẹ̀gbogbo rere àmọ̀bẹ̀ sí wá sí pátá àyẹ̀wò gbogbo àyẹ̀tọ́kọ̀ gbogbo láti rojú ẹ̀kọ́ tẹ̀mí tó tẹ̀mí lọ́wọ́ lórúkọ Jésù ní àyẹ̀tọ́ àyẹ̀tọ́kọ̀ àyẹ̀kọ́ ọbẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ ọbẹ̀ tí ní gbogbo rere ẹ̀yọ̀ àyẹ̀tí mo ti ní báyìí tó bẹ́ẹ̀ láì mú ìyàkọ́ dání nínú àyàtọ̀ àyè pẹ̀lú àlàáfíà àtẹ̀mígbà àti ọ̀rẹ́ pẹ̀lú agbára ọlọ́wà rẹ̀ ní orúkọ Jésù Kristi àyè ìjùwọ̀ ìpínlẹ̀ ẹ̀dá kọ̀ọ̀kan ṣe wọ́n gbogbo títẹ̀ èjì gbogbo ẹ̀yà àyẹ̀gbàdàkẹ́jẹ́ àyẹ̀gbàdàkẹ́ ní orúkọ Jésù Kristi Násárẹ́tì bẹ́ẹ̀ ní orúkọ ìgbà àdógó ṣètò lọ́wọ́ rẹ̀ ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹgbọ́n ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yà ń gẹ̀lú ní iṣẹ́ oníròyìn ayọ̀ mi ẹ̀bẹ̀rẹ̀ sí kàmí láti mọ jísà mi fún mi
gbogbo rere tó tọ́ sí mi ya kọ́ bẹ́ẹ̀ sítẹ̀mù lọ́wọ́ báyìí ẹbẹ̀ sí dáhùn padà fún mi ògo ayé mi kó àmọ́ búyọ́ gbogbo agbára tó lọ́ fi jọ́ lọ́rùn ni ìṣeré ayọ̀ kó àmọ́ jẹ́ tèmi gbogbo agbára tó lọ́ fi jọ́ lọ́rùn ni àní ìgbéga tó ga tó lògùn yọ kọ́ bẹ́ẹ̀ sì jẹ́ tèmi ní gbogbo ọ̀nà ní gbogbo agbára tó lọ́ fi jọ́ lọ́rùn ni orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu gbogbo ẹ̀yà gẹ́lì oníṣẹ́ oníròyìn aṣọ mi àdẹ́gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu gbogbo ẹ̀yà gẹ́lì oníṣẹ́ oníròyìn ayọ̀ mi ní orúkọ Jésù ẹ̀bẹ̀ sí kàmí láti mọ̀tí àmì fún mi sẹ́ ìjọ pé Ọlọ́run ti gbé yí kalẹ̀ kì í ṣe torí kan méjì ní orúkọ Jésù Kristi torí àti mọ̀tí àmì fún mi ni láti mọ̀ mú kí ayé mi kọ́ mọ gbòòrò fún rere àní fún ògo fún ọ láti wá àìsàn àti àṣọjọ́ mi mo pàṣẹ orúkọ ẹ̀bẹ̀ kàmí láti mọ̀tí àmì fún ní orúkọ Jésù Kristi àdẹ́bẹ̀ kàmí láti mọ̀tí àmì fún ní orúkọ Jésù Kristi ọ̀yà gbogbo tí sàwọn ìtọ́ mi káàkiri gbogbo ọ̀yà ẹ̀là àbẹ̀ kọjá èmi kí mi tọ́ bá wà àdúgbò ẹ̀bẹ̀ gbà ọjọ́ wá fún mi sẹ́ àyẹ̀lẹ̀ àbẹ̀kọ́ ẹ̀bẹ̀ gbà ọjọ́ wá fún ní orúkọ Jésù Kristi ọ̀yà àìjú tí àti wọn ayé mi kọ́ bẹ̀ sí fọ̀ ní ògo àyíṣe ẹ̀kọ́ bẹ̀ sí jẹ́ tèmi ìgbéga kọ́ bẹ̀ sí jẹ́ tèmi ní orúkọ Jésù Kristi ọ̀yà àyí tẹ̀síwájú tó ga tó lógojú tó dẹ̀gbẹ́ tó lójú wọn àyínú ṣíṣó rere àyínú lógojú ọ̀yà kọ́ bẹ̀ sí jẹ́ tèmi ní orúkọ Jésù Kristi ọ̀yà gbogbo ojú rere tí mo ní àkọ́ bẹ̀ sí bí fún ayé mi àjọpá gbogbo àrẹ mi àkọ́ bẹ̀ sí fún àyí gbogbo rere àyí tí mo ní ẹ̀jọ̀ méjì ọ̀yà kọ́ bẹ̀ sí mi lọ ní àyínú ẹ̀kọ́ dáadé ní orúkọ Jésù Kristi ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹlẹ̀ ẹ̀dùn gbogbo ẹ̀yà ń gẹ̀rọ ìjẹun níròyìn ayọ̀ mi ọ̀yà àyí òkú ayé mi kọ́ bẹ̀ sí gbogbo ti búyọ lọ àyíkọ́ bẹ̀ sí bó ṣe lọ àyíkọ́ bẹ̀ bó ṣe lọ àyíkọ́ bẹ̀ bó ṣe lọ àgẹ́gẹ́ bí ọjọ́ àti òòrùn àìṣe yọ tuntun lójoojúmọ́ pẹ̀lú ògo tó pẹ̀lú àtúntò tí kò sí ìdíwọ́ àbíjẹ̀ nìkan fún wọn láti lè láti lè fara hàn bẹ́ẹ̀ jẹ́ ìkéré òṣèlú gbé wọn pamọ́ pẹ̀lú ní orúkọ Jésù Kristi òkú ayé mi akọ gbogbo ọbẹ̀ àìkó sì mọ ọ̀nà bẹ́ẹ̀ àìkó sì mọ gbòòrò kó sì mọ lápá bẹ́ẹ̀ ikọ́ bá sì gbé pamọ́ kọ́ bá sì jí lọ́wọ́ láti mọ mọ́lẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀mí àìkó tó lógo bó ṣe lógo lọ lọ́sẹ̀ ṣe òṣìṣẹ́ àti ẹ̀mí gbé àkóso fún òtò gbogbo bó ṣe mọ́ lọ kó tó mọ pọ̀ lógo bó ṣe mọ́ lógo lọ àìní orúkọ Jésù mọ pàṣẹ o gbogbo ẹ̀yà ń gẹ̀rọ ìṣẹ̀lú ìròyìn àmì ọ̀yà ẹ̀bẹ̀kẹ́ láti mo ṣe àmì fún ṣe ẹ̀bẹ̀kẹ́ láti mo ṣe máa ṣe kì í sábà ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀gbiná dànù ẹ̀yọ sọnù ẹ̀gbiná dànù gbogbo àní ìjọba ìka èdè àwọn ẹni bí ní búburú ni gbogbo ẹni tí ó yẹ kí ìṣínú ayé mi tẹ wà ní ayé mi gbogbo ẹni tí ó yẹ kí n bá ní tí mò ń bá ní gbogbo ẹni tí ó yẹ kí n mọ múni àjò mi tí mo múni àjò mi àti gbogbo ohun tó wà nínú ayé mi ètò ń ṣàtakò ire àbíbí èyí tí ń ṣàtakò ìṣerere àti ògo àti ìgbéga mi gbogbo ohun tí mo nínú àwọn ẹrù mi èyí tí ń ṣàtakò ire àti ìgbéga mi ènìyàn ni o ohun èlò ni o bóyá ìwà ni o bóyá mo pàṣẹ mi ọ̀dọ́ lábàá àní ẹ̀kú òwúrọ̀ ayé mi ẹ̀gbìnà dànù kì í sábà àṣẹ ni mo pa nítorí pé kí ni èmi àti yín àní àjọpín kankan mọ́ àìmí ti dológo àtẹni àṣírí orin ní gbogbo ọ̀nà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ẹ̀yìn ìgbìmọ̀ bíi gbogbo ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ka ènìyàn gbogbo ẹ̀yìn àní olùtúwọ́ bò dènà fún ògbà ṣiṣẹ́ rere mi sẹ́ àní èmi ò ṣe dádúró mọ́ láti mọ̀ ṣe láti mọ̀ rógolo àní èmi ò ṣe dádúró mọ́ láti mọ̀ bí oyún rere gbogbo ti bẹ́ẹ̀ nínú mi èmi ò ṣe dádúró mọ́ àní láti mọ̀ mú kí ara rere mi kọ́ wá sí mo ṣe èmi ò ṣe dádúró mọ́ láti mú kí gbogbo rere àyọ̀tọ́kọ̀ mi fẹ́ ni àkọ́mọ̀ tẹ̀mí lọ́wọ́ ni èyí tí mo ṣe pàṣẹ o àní ẹni yòówù kó òun kẹ́lẹ́ jẹ́ ibi yòówù kó òun kẹ́lẹ́ wa àyà ẹ̀gbin náà dànù àní ẹ̀yọ́ sọ̀rọ̀ kó ayé mi àní ẹ̀gbin náà dànù àní ẹ̀yọ́ sọ̀rọ̀ kó ayé mi àní ẹ̀gbin àti ẹ̀yà ti wọ́n àní ẹ̀yọ́ sọ̀rọ̀ kó ayé mi orúkọ lẹ́nu ẹ̀yin wo ni mò ń bá rìn ẹ̀yin wo mo mú mọ́lẹ̀ àjò mi ẹ̀yin wo ni mò ń bá sí wọlé wọlé ẹ̀yin wo ni mò ń bá dòwò pọ̀ àní ẹ̀yin wo ni àjọ ń gbé papọ̀ àbí àjọ ṣòwò papọ̀ àyè tó ń jẹ́ ìdílé àbí ìyọ̀rọ̀ rẹ̀ fún mi láti mọ ní orí láti mọ bí oyún rẹ̀ tí mo ní láti mọ káàdì kọ́mẹ́sẹ̀ láti mọ ní tẹ̀síwájú tó ká tó lè kó jùlọ ní ògo àní ó ṣeré mi àní ẹ̀yọ sọ ní báyìí orúkọ Jésù pẹ̀sẹ̀ àní ẹ̀yọ sọ ní orúkọ Jésù àní kò sí àbí tó ẹ̀yọ sọ ní àní ohun wà wo ní bẹ́ẹ̀ lọ́wọ́ mi àyè tí ó ti wá nínú ayé mi sẹ́ àyè tó ṣe olè mọ jáde wá fìdí àbí ìtàkùn fún mi sẹ́ àyè láti mọ sí láti mọ orogolo àti tó jẹ́ ìtàkùn àbí ìjọba láti ṣe láti lọ mọ pàṣẹ ní ọ̀dọ́ lábàá ní orúkọ sọ ẹ̀yọ sọ ní kó ní ayé mi iná tó bá yà gbé wọn kó ní ayé mi àwọn ọ̀rẹ́ náà gbé wọn kó ní ayé mi orúkọ Jésù nínú àwọn ẹ̀mú àwọn tí mo ní àyíkéde àwọn ọkọ̀ tó wà nínú ẹ̀yìn àwọn kan ló wà àyínú àwọn tí mo ní àyè tó ń jẹ́ ìjọba àbí ìjọba àtàkùn fún mi àyè láti mọ sí láti mọ orogolo lẹ́sìn mọ pàṣẹ ní orúkọ Jésù èyí náà mọ yà yọwọ́ sọnù àyè mọ pàṣẹ èyí náà mọ yà yọwọ́ kó lẹ́nu yà yọwọ́ sọnù àyè tó bá ṣe àyè tí gbogbo fìdí rúdú dànù yàkọ́bẹ̀ ṣe ṣe báyìí orúkọ Jésù yàkọ́bẹ̀ ṣe báyìí ẹni yòówù kó òun kẹjẹ yòówù ẹgbẹ̀mẹ́ yòówù wò jẹ àyè yòówù kó òun kẹjẹ wa gbogbo ayé tẹ wà ní ìdí àní ọ̀rọ̀ ìdàlú àbí ìdíwọ́ àbí ìdènà àbí ìyí lójú kan náà mi lójoojúmọ́ ni àyè tí gbogbo rẹ ni mi bá ṣe tí ojúmọ́ fi tẹ̀lé tí o fi tẹ̀lé lọ́wọ́ ni lọ́wọ́lọ́wọ́ àyè mo pa àṣẹ ní orúkọ Jésù ẹ̀yọ sọ̀rọ̀ kó ní ayé mi àyè ẹ̀yọ sọ̀rọ̀ kó ní ayé mi àti àti ẹ̀sọ̀rọ̀ mi ẹ̀yọ sọ̀rọ̀ kó ní ayé mi nítorí èmi ò sí dádúró mọ́ èmi ò sí dílọ́wọ́ mọ́ èmi ò sí dílọ́wọ́ mọ́ láti mọ orógolo láti mọ ṣe rere àyè láti mọ bí oyún rere tí mo ní àyè láti mọ dára rere tí bẹ nínú mi àyè láti mọ gba ilé ọgbẹ́ náà gbogbo láti mọ fọlọ́ èmi ò sí dádúró sí dílọ́wọ́ mọ́ yà gbogbo bàjá ẹ̀yọ sọ̀rọ̀ àyè ẹ̀yọ sọ̀rọ̀ orúkọ Jésù àṣẹ ní ẹ̀yọ sọ̀rọ̀ orúkọ Jésù
agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Mo kí ọ kú oríire tó bá rí gbà, tó bá sì rí gbà mo tún kí ọ kú oríire nítorí pé kíni mo mọ̀ pé o ti gbà fẹ́ mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ju ti àtẹ̀yìnwá lọ, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ, ìjọba rẹ, ìwàláyé rẹ pàtó sọ̀kalẹ̀ bó sọ̀kalẹ̀ lọ. A fẹ́ máa rí ọjọ́ bá ṣe ń rí ọ lọ nínú ìpéjọpọ̀ wa. Bàbá, ìjọba rẹ, agbára rẹ, àṣírí láti mọ sọ̀kalẹ̀ bó sọ̀kalẹ̀, láti mọ kọ́ wa, láti mọ bọ́ wa, láti mọ darí wa, láti mọ fi wá, láti mọ gba gbogbo ìjọba àti ògo lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa ní ọ̀tún lójoojúmọ́. Àdúrà rẹ lọ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá tí gbogbo agbára rẹ àti gbogbo ìjọba rẹ àti gbogbo àṣẹ ní orúkọ Jésù bàtà ògùn wá sí àná bó ṣe gún wa lọ ní orúkọ Jésù Kristi láti ọ̀sán ògùn wá sí àná bó ṣe gún wa lọ olú àtìmọ̀ jẹ́ àgbọ̀ bó jẹ́ ẹgbẹ́ lẹ́nu àtìmọ̀ ọkọ̀ àtìmọ̀ tó àtìmọ̀ dára bó ṣe lọ Jésù Kristi ti Násárẹ́tì o àti gbogbo agbára ọ̀run àti àtọ́ wà ní kàwọn rẹ̀ àdàpọ̀ tó àmọ́ dàpọ̀ mọ́ bó ṣe dàpọ̀ mọ́ àtìmọ̀ jẹ́ àgbọ̀ bó ṣe ẹgbẹ́ lẹ́nu wa àyọ̀mọ̀ bọ́ wa bó ṣe bọ́ wa lọ àìrí ọ̀rọ̀ rẹ àtìmọ̀ fẹ́ mọ̀ bó ṣe wọ́n lọ àtìmọ̀ sọ́sọ́ ẹ̀ bó ṣe àtìmọ̀ mú kẹ́yọ̀ àkókò gbòòrò fún ẹ̀ bó ṣe wọ́n lọ àtìmọ̀ tẹ̀síwájú bó ṣe àìṣe lọ ẹ̀rí rẹ̀ àyọ̀ kótó àbọ̀jẹ̀ tẹ̀lé bó ṣe kọ̀kọ́ àtàwọn àtàwọn níbí àtàwọn tí wọ́n wà sí orúkọ Jésù Kristi Olúwa àyọ̀ àpọ̀tàlà àpọ̀ bó ṣe dàpọ̀ wọn agbára rẹ̀ àṣẹ rẹ̀ ìjọba ẹ̀ tí olúwa láyé rẹ̀ mẹ́ta ọkọ̀ ẹ̀túbọ̀ sọ̀kalẹ̀ bó ṣe kọ̀lẹ̀ ẹ̀túbọ̀ gun aláyé wọn ẹgbẹ́ fìjọba ẹgbẹ́ tí wọ́n fà fà bó ṣe tí wọ́n dára bó ṣe tí wọ́n yẹra bó ṣe kó ògùn yóò tún bẹ̀jẹ̀ bó ṣe tí wọ́n ẹgbẹ́ ayé nìkọ̀kọ̀ wa ẹnì kọ̀kọ̀ wa pátá ká tún wọlé rere ju bá ṣe ní agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ ayérayé fún títí bàtà agbára rẹ láì ṣe mi fún àṣepẹ́ tó tún ṣe ní ayé mi lónìí tó pé gbogbo ẹni tó yẹ kó kó ní ayé mi ìwọ ti bá mi yọ wọ́n sọnù gbogbo ohun tó yẹ kó kó ní ayé mi ìwọ ti bá mi yọ sọnù nínú àwọn ẹrù mi gbogbo tó yẹ kó rú dànù ọlá ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí gbogbo fi dúró dànù ìwọ ti mú kí ìṣẹ̀lẹ̀ kó bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ báyìí bàbá gba ọgbẹ́ àti mi ayé mi ò tún ṣe dá dúró mọ́ láti mọ ṣe rere kò sí dá dúró mọ́ láti mọ rúgbòrò kò sí dá dúró mọ́ láti mọ bí gbogbo àwọn oyin rere tí mo ní kò sí dá dúró láti mọ dára rere bàbá mọ sọ wípé ṣe gba ọgbẹ́ àti àdúrà ọgbẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ṣe mo yìn ọ́ lógo bàbá ìwọ tó ń gbọ́ àdúrà mo dá gbogbo pa sọ̀rọ̀ ìwọ tètè kò wú láti gbọ́ sí mi mo dá gbogbo pa sọ̀rọ̀ ìwọ Ọlọ́run àrà ire tó fàyè mi dára rere tí gbogbo agbára tó fi jẹ Ọlọ́run ni mo sọ wípé ṣó nítorí pé kí ni gbogbo tí ṣe ìdíwọ́ gbogbo tí ṣe dènà bó ṣe tako àrífún mi láti mọ ṣe láti mọ rógoro láti mọ kí ìrẹ́rẹ́ ẹ̀kọ́ bá tá kó wá sí mi ṣe ni ìwọ ti yọ wọ́n sọnù kó dàpá kò ní ayé mi ènìyàn ni àbówó èlò kan ni àbíwá kan ni pátápátá ìwọ ti yọ sọnù kó ní ayé mi ìwọ ti lé wọn jìnnà sẹ́ pátá ìwọ ti kú ayé pátá ti gbọ́ abá tó fi tẹ́lẹ̀ òkun ní orúkọ rẹ̀ nítorí pé tí gbogbo agbára tó fi tẹ́lẹ̀ gbogbo tó fi tẹ́lẹ̀ ọ̀run ni èmi ò ṣe dá dúró mọ́ èmi ò ṣe dín lọ́wọ́ mọ́ èmi ò ṣe dín lọ́wọ́ mọ́ bẹ́ẹ̀ ni àìní oṣù ọ̀sẹ̀ oṣù ọjọ́ ìdáhùn gbogbo àì láti mọ ṣòro rẹ̀ láti mọ rógolo láti mọ náírà rẹ̀ àì gbogbo rẹ̀ tí wọ́n láti mọ kó mọ jẹ́ bíbí fún láì mọ ìyàtọ̀ dání láti mọ fọ̀ ní òkú tó ga jùlọ ó ògbó tẹ́ kí o láti mọ rí wọn lò nínú rẹ̀ mi orí tẹ́ kí o gbéṣẹ́ láti mọ rí wọn gbéṣẹ́ àṣẹ kí o ṣe láti mọ ṣe wọn àì pẹ̀lú òkú tó ga jùlọ láti tó ga lọ olùwàwò ṣiṣẹ́ bàbá mi ìtọ́pẹ́ gbogbo tí ṣe kọ́ lọ́jọ́ pọ̀ mi bàbá dákọ́ bẹ́ẹ̀ tí mo ti bá tó jẹ́ lọ ìtọ́pẹ́ kí ni gbogbo tó ṣe ìlú àjẹlẹ̀ pátá ìwọ ti yọ wọn sọnù àì gbogbo ènìyàn gbogbo ohun èlò gbogbo pátá ìwọ ti fi lẹ́tọ̀ àwọn ìfúnra níyà olùwàwò ògo ní forúkọ rẹ̀ ní ní forúkọ rẹ̀ títà ìdèmí ọ̀bọ̀ ìjọba gbórúkọ òṣìṣẹ́ ọba àwọn ọba nínú ẹ̀sùn àgbà ọ̀fẹ́ àti agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah. Ògo ni fún Olúwa lókè ọ̀run fún títí bàtà agbára inú ayé wa nítorí wípé kí ni àti ẹ̀yin àti èmi ẹnì kọ̀ọ̀kan wa pátápátá gbogbo ẹni tó yẹ kó kúrò ayé wa Ọlọ́run bá wa mú kúrò ayé wa àní ohun tó yẹ kó kúrò Ọlọ́run bá wa mú kúrò ayé wa bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tá a ní gbogbo tó yẹ kó kú tó yẹ ká rú dànù Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí dáná sun wọn láti ẹbí ká lè rú wọn dànù ìtò túmọ̀ sí wípé kí ni kò tó sí ìtìwọ́ ìdènà àtakò àbí Ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa mọ́ láti mọ ṣe rere láti mọ rógòrò láti mọ gbilẹ̀ ní orire tọ́gàjọ ara rẹ tẹ́nì kọ̀ọ̀kan wá ní níkùn ó bẹ̀rẹ̀ sí di gbígbé ṣe báyìí ó bẹ̀rẹ̀ sí wá sí mu ṣe oyún rẹ tẹ́nì kọ̀ọ̀kan wá ní ó sì bẹ̀rẹ̀ sí di bíbí nípa agbára àti àṣẹ Ọlọ́run àlàyé láì mú ní àkàndá ní ògo tẹ́nìkẹ́ni òrìnà nínú rẹ nìkọ̀ọ̀kan wá kálukú bẹ̀rẹ̀ sí rógò rẹ lò nípa agbára àti àṣẹ Ọlọ́run àlàyé ògo ìhìn láti pẹ̀lú fún alẹ́ kan sí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo wá gbàgbé ìjọba ọ̀run ti kí ni ó ti dé tán ìpadàbọ̀ Jésù Kristi ó ti dé tán ṣetán láti pàdé rẹ̀ ní ìgbàkúgbà tó bá farahàn èmi àti ẹ ní orúkọ Jésù Kristi agbára okun ẹ̀mí mímọ́ ìmísí ọgbà àti màtúrò àtọ̀run wá orí ọ̀fẹ́ àti ìyọ́nú èyí tí a fi lè bá Jésù jọba tá a fi ń ta àánú tá a fi ń padà ní ìjọba ọ̀run Ọlọ́run gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára
ẹ̀mí mímọ́. Ayé mi fọ̀hún nínú ògo títí láéláé. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Èmi gbàgbára ẹ̀mí mímọ́. Ayé mi fọ̀hún nínú ògo ní gbogbo ọ̀nà. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́. Èmi gbàgbára ẹ̀mí mímọ́. Ayé mi fọ̀hún nínú ògo títí láéláé ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi Násárẹ́tì. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mẹ́ta lọ́kan àti awátàwà ní bí ìṣàtì gbogbo àti mọ́gbọ́ àti wọ́n wò wá apánupọ̀ aṣọ ipò ṣe ògo ní fúnkẹ́ gbá ọpẹ́ àti ìyìn tí sí láwọn ọmọ yìnyín láwọn gbórúkọ rẹ̀ ga fún ìdára àti tóbi rẹ̀ nínú ayé wa ètò pé kò sí dádùn àkóso jùlọ àkóso ìdọ̀rọ̀nà láti mọ̀ ṣe ní sọ pé gbogbo tó lè mọ jẹ́ ìdíwà bí ìdènà àtàkù òun fún wa láti mọ̀ ṣe láti mọ̀ rógolo pátápátá ìwọ ti lé jìnnà sí ayé wa ìwọ ti pín wa ní àpẹẹrẹ aṣọ ipò ṣe gbá ọpẹ́ àti ìyìn ògo ní forúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín ní orúkọ Jésù oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti ẹ̀mí mọ́ ó ṣúre fún wa ó bùkún wa bá a ṣe tẹ̀síwájú nínú àjọṣe ní orúkọ Jésù à ń tẹ̀síwájú pẹ̀lú ògo tó ga à ń tẹ̀síwájú pẹ̀lú ìgbéga tó ga à ń tẹ̀síwájú pẹ̀lú àṣírí tó ga ní orúkọ Jésù Kristi gbogbo ẹni gbogbo ènìyàn gbogbo ohun tó yẹ kó jìnà sí ayé wa tó yẹ kó kó òru ayé wa pápátá pẹ̀lú agbára àti àṣà tó lòfẹ́ Ọlọ́run bàbá mi mọ́ ó yá ó fi ayé wa sílẹ̀ pápátá àríkọ̀ kọ̀ọ̀kan tó ní pàtàkì láti dàpọ̀ mọ́ wa mọ́ bẹ́ẹ̀ ni ẹnì kọ̀ọ̀kan wa àrídàlú àbíjù wa bíjù ọkùnrin tó ṣí fẹ́ni kọ̀ọ̀kan láti mọ̀ ṣe rere láti mọ̀ rógòrò láti mọ̀ gbádà rere ṣe bá nípa ìjọba ọ̀run kò ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ àìníbẹ̀ láti lọ́ ṣe lọ láti àkókò lọ eriri tó ga tó lógo jùlọ ọ̀yà ọ̀bẹ̀rẹ̀ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ni àní ayọ̀ àtàlàfíà láfi pàdé ní ìjọba ọ̀run láti lè jọmọ jùmọ̀ yọ̀ níwájú Ọlọ́run alààyè bẹ́ẹ̀ ni orí kò yípadà gbogbo bó sì jẹ́ tọ́lọ́run alààyè ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo fàlókè ọ̀run. Amen. 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 Amen.